mo ń lọ ṣe lecture kan níjọ́ kan pẹ̀lú àwọn ìjọ kan tó ń lórúkọ púpọ̀ lọ́dún náà lọ́hùn mo ń lo mọ́tò kan ń pè ní gọ́ọ̀fù yẹn tú dọ̀ ni àwọn tá a dẹ̀ máa wà nínú ẹ̀ lọ́wọ́ àti akérèjù àti tó mẹ́sàn-án kù díẹ̀ ká débi tí wọ́n ti pè wá níwàásí mọ́tò bá ṣe sẹ̀yìn síbẹ̀ kí ló ń ṣe mọ́tò awójú òtún ẹ̀ títí gbàtí mẹkáníìkì máa débẹ̀ wọ́n ní mọ́tò tí náà pé ìjọ yẹn wá fi mọ́tò tí wọ́n gbé wa kúrò níbẹ̀ yẹn lọ ṣe wáàsí yẹn wọ́n dẹ̀ dá wa padà síbi tí mọ́tò wá wà wọn àbẹ̀lẹ̀ báwo la ṣe máa délé wa gbogbo ìlú kọ̀ọ̀kan lọ́lọ́run fún ní ẹ̀tọ́ àti àwọn àṣà àti àwọn nǹkan tí wọ́n máa fi ṣe nǹkan àmúṣagbára ẹ̀rí pé ní tó bá lójú kòkòrò á lọ́dọ̀ haúsá á lọ wá Ògúnbẹ̀ á lọ́dọ̀ fúlàní á lọ wá Ògúnbẹ̀ kódà á tún lọ́dọ̀ àwọn ègùn á lọ wá Ògúnbẹ̀ bẹ́ẹ̀ làwọn ègùn náà ń wálẹ̀ Yorùbá wá Ògún tiwa wá bẹ́ẹ̀ kódà àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn náà ń wá àkọ Ifá lọ́dọ̀ àwọn Yorùbá mi báyìí torí kì í ṣogún ilẹ̀ bàbá tiwọn Ògún tọ́lọ̀ fún ilẹ̀ Yorùbá nìyẹn ṣùgbọ́n kéwú Ògún kan tó ṣe pé gbogbo ayé pátápátá òun lágbára ẹ̀ ká ànábì kan fi ilẹ̀ fún kan sí ìyẹn ò sí nílẹ̀ Yorùbá kò sí ẹnìkan tá a fún lágbára ilẹ̀ Yorùbá tó sọ pé ẹnìkan ń bọ̀ wá tó máa kọ̀ntínú iṣẹ́ wọn tó bá yẹ kí bákan náà ní gbogbo wa tẹ́nìkan ò mọ̀jọ́ ẹnìkan lọ ni kò ní sẹ́nìkan tí ó kí ẹnìkan pé yẹ sà àní wa máa sáré wá báyìí ká máa kó ń táwa ní wá fẹ́ra ń tẹ́yé àní lọ́dọ̀ yín ẹ̀rí pa ń fowó ra dátà ní ńgbà tá à nínú ilé wa kéwú ọ̀tọ̀ ń tá máa fi lò ọ̀tọ̀ ẹlòmíì mọ kéwú tí ò máa yé gbé tí ò máa ṣe ń darí ayé lẹ́fì rí àfáà mi tẹ́bà pé ṣé àfáà lélẹ̀ ó lọ kéwú ni kò kọ́ ẹ̀kọ́ ayé mọ́ ni àwọn kan tó òǹgbà gbé wọn wá nísìn àwa yìí gan ti wà ṣáájú wọn ẹnìkan ti sọ fún mi níjọ́ kan pé lágbájá kì í ṣẹgbẹ́ mi mo ní lágbájá tó ń wí yìí èmi tí kò lè ké ọdún mẹ́wàá òun ṣẹ̀ṣẹ̀ wọlé kéwú ni àwọn ọ̀pọ̀lọpọ̀ MC máa ń dáṣà wọn ní táwọn fífẹ́ náà yàtọ̀ láti pé bó o ṣáájú ẹ̀ sọ̀rọ̀ o kẹran bó o sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ torí pé mi máa sọ point tó yẹ pé wọn náà tó máa lé bá wàá jẹ́ àgbà àfáà ni kì í ṣe pé gbọ́dọ̀ jẹ́ àfáà kan tó wá ṣeré débẹ̀ àbí tó play TikTok dé orí fóònù ebi tí kò lágbára tí ò da tí ò mẹ́nìkan là kí pa ó ti pa wá dáadáa lójú ọ̀nà yìí alimiskinu ni wọ́n ń pe àfáà aláìní ṣùgbọ́n alimiskinu wọn ilallah lọ́sọ́dọ̀ Ọlọ́run ni kì í ṣe lọ́dọ̀ èèyàn àwọn tí wọ́n ń jáná sí fún odidi iṣẹ́ náà ń ṣe nígbà míì àwọn ni wọ́n ń wọ́ ẹni tó ń ṣe wáàsí rìn báwo ló ń ṣe ń wọ yín rìn ní tó máa fi wọ́ ẹni tó ń ṣe wáàsí wọn lè wé mi rìn mi lè máa wá wọn rìn ẹni torí pé èmi lèmi kọ́ fún wọn nígbà míì irú wọn ló máa kọ nǹkan yẹn fún ẹni tó fẹ́ ṣe wáàsí ọ̀tẹ̀lé lọ ní tèmi lèmi kọ́ fún wọn yẹn èmi ti mọ̀ ọ́ lórí àwọn làwọn ṣẹ̀ṣẹ̀ ń wò so tó wá fẹ́ ṣe mistake àwọn àpè bákan mi wá pé ẹ tún pè báyìí. mo kí ọ̀rẹ́ mi Sàtàrù ẹgbẹ́láwà ẹ wá ti dé lu ìdí òkè Sàtàrù kò wá lu yìí controller general gbogbo àwọn afáànù ìbínú ń bẹ lábẹ́ rẹ̀ tí Sàtàrù bá sọ̀rọ̀ tán kó tó sọ̀rọ̀ òní lọ́rọ̀ sọ mọ́ tí wọ́n bá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ò ní jẹ́ ọ̀rọ̀ mọ́ torí wọ́n bùn ni bẹ́ẹ̀ ni. kéwú jẹ́ nǹkan kan tó ṣe pé ogún àwọn ẹni Ọlọ́run torí ẹ̀dá ayé òun ni kéwú jẹ́ ogún yẹn wọ́n ń jẹ́ lára ara wọn ni kò sí ilé kan tó lè kílèmù pé àwa la ní gbogbo àwọn ogún kan wà tó yẹ pé ìran kan ló ní ilé kan ló ní ṣùgbọ́n kéwú kò sẹ́ni tó lè kílèmù ẹ̀ ẹni tọ́lọ́run bá àwọn ló máa ń fi ń fún man arada Allahu bihi khayran yashra sadrahu lil iman ẹni tọ́lọ́run bá ro eré rò Ọlọ́run àfi kéwú mọ̀ látọ̀dọ̀ wọn Ọlọ́run torí kì í ṣe gbogbo ẹni tó ń mú lọ lé kéwú ló mọ̀ kì í ṣe gbogbo ẹni tó ń mú lọ lé kéwú ló mọ̀ kò wá ṣe ẹni tó wọ́n kọ Ọlọ́run òun náà ló yé kò wá ṣe ẹni tó yé òun náà lọ́lọ́run ní kó máa fi ṣiṣẹ́ ṣe Ọlọ́run máa fi jogún ẹ̀ fáwọn tó bá wùn ni so gbogbo ẹni tọ́lọ́run bá ti wá fún kò yẹ kó wà kankan káàkiri mọ́ nítorí pé Ọlọ́run fúnra ẹ̀ ló ti ṣí ara hàn nítọ̀hún yẹn nìyẹn jogún bá látọ̀dọ̀ Ọlọ́run tí kì í ṣogún ẹ̀dá. gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ṣàwàlà ni kéwú ni kí ni ohun táwọn bàbá ti wá ní. kéwú jẹ́ ogún tí gbogbo ìran tọ́lọ́run dá pátápátá lọ́lọ́run bá máa yọ ẹni tó fẹ́ gbé ẹ̀wò kéwú wọ̀ lọ́rùn wọ̀ ó lè gbé wọ Yorùbá ìyẹn ni pé dúnà láwọn ni wà balidatin kò ní àwọ̀ pé àwọ̀ báyìí ni mo àwọn tí mo fẹ́ máa gbé wọ̀ kò ní ìlú pé àwọn ìlú báyìí ni mo fẹ́ máa gbé wọ̀ ẹnikẹ́ni tó bá ti jẹ́ ọmọ ànábì Adam tí àkọ́kọ́ ẹ̀dá ta kọ́kọ́ dá òun lọ́lọ́run fẹ́ máa yọ àwọn tó fẹ́ lò lára wọn láti máa rán wọn níṣẹ́ pẹ̀lú ogún kéwú ṣẹwárí ogún tàwa ilẹ̀ Yorùbá gbogbo ìlú kọ̀ọ̀kan lọ́lọ́run fún ní ẹ̀tọ́ àti àwọn àṣà àti àwọn nǹkan tí wọ́n máa fi ṣe nǹkan àmúṣagbára wọn lọ́tọ̀ ó fáwúsá ní tiwọn ó fún Fúlàní ní tiwọn ó fún Yorùbá ní tiwọn ẹ̀rí pé ní tó bá lójú kòkòrò á lọ́dọ̀ Haúsá á lọ wá Ògúnbẹ̀ á lọ́dọ̀ Fúlàní á lọ wá Ògúnbẹ̀ kódà á tún lọ́dọ̀ àwọn ègùn á lọ wá Ògúnbẹ̀ bẹ́ẹ̀ làwọn ègùn náà ń wálẹ̀ Yorùbá wá ogún tiwa wá bẹ́ẹ̀ làwúsá ń wá ilẹ̀ Yorùbá wá ogún tiwa wá bẹ́ẹ̀ kódà àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn náà ń wá ẹ̀ máa rí àwọn kan wọ́n náà lọ àwọn tó ń ṣe Ifá àwọn kan wà láti ibẹ̀ wọ́n wá kọ́ Ifá lọ́dọ̀ àwọn Yorùbá mi báyìí torí kì í ṣogún ilẹ̀ bàbá tiwọn ogún tọ́lọ́run fún ilẹ̀ Yorùbá nìyẹn ṣùgbọ́n kéwú ogún kan tó ṣe pé gbogbo ayé pátápátá òun lágbára ẹ̀ ká. Yá Sàtàrù
ẹ ń sọ fún mi sìn pé àwọn òyìnbó tó ń wá sílẹ̀ wa torí pé ifá kì í ṣogún wọn náà ṣe wá ń kọ́. Masha Allah. now kéwú sìn ṣé Yorùbá ló ní kéwú ni. ẹ rí wípé èdè Lárúbáwá ni wọ́n fi kọ kéwú ṣùgbọ́n wọ́n fi èdè kọ nǹkan kò sọ pé ogún ibẹ̀ ni. kí ló dé tán lèdè ìlú yẹn. èdè ìlú ẹni tí wọ́n rán yẹn òun lèdè Lárúbáwá. ta ló rán. Ànábì wa Muhammad. ṣé Yorùbá lànà bí mọ́. kì í ṣe Yorùbá. nílẹ̀ Yorùbá ń wo lọ́rán mú. nílẹ̀ Yorùbá Ọlọ́run ní àwọn tiẹ̀ tó dá ṣàlẹ́ṣà bíi gẹ́gẹ́ bá a ṣe kọ bí Oòduà. tànàbí nǹkan ẹ̀kọ́ yẹn. tànàbí wa Muhammad a kọ gẹ́gẹ́ bí tí wọ́n ń jogún bá látọ̀dọ̀ àwọn ànábì kí wọ́n ń jogún bá ní. ànábì kan fi ilẹ̀ fún kan. ànábì Dáwúdù fi ilẹ̀ fún Sulaiman. Sulaiman náà fi ilẹ̀ fún ànábì Musa. Musa fi ilẹ̀ fún ànábì Isa fi ilẹ̀ fún ànábì Muhammad. tó má dẹ̀ ń lọ wọn sọ pé àti ìparí iṣẹ́ ẹnìkan tó ń bọ̀ wá o tó máa kọ̀ntínú tá a ṣe. ẹnìkan tó ń bọ̀ wá o tó máa kọ̀ntínú tá a ṣe. ìyẹn ò sí nílẹ̀ Yorùbá kò sí ẹnìkan tá a fún lágbára ilẹ̀ Yorùbá tó sọ pé ẹnìkan ń bọ̀ wá tó máa kọ̀ntínú iṣẹ́ wọn. ṣùgbọ́n gbogbo àwọn ànábì Ọlọ́run àwọn ń ṣiṣẹ́ papọ̀ gbogbo tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ ni pé ìkan lọ́lọ́run gbogbo tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ ni pé Ọlọ́run lálágbára gbogbo tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ ni pé kò sí ẹnìkan tó dá Ọlọ́run ló dá gbogbo nǹkan òun ni gbogbo wọn ń ṣiṣẹ́ messages wọn lè yàtọ̀ ọ̀tọ̀ láwọn ibì kan ṣùgbọ́n wọ́n á máa papọ̀ níbi àwọn ibì kan tí ò gbọ́dọ̀ yapa nínú ẹ̀ ni pé Ọlọ́run tó dá wa òun lọ́ba tó dá sánmọ̀ òun lọ́ba tó dá ilẹ̀ ibi kì yóò tí sánmọ̀ bá wà ẹni tó dá níbẹ̀ òun lẹni tá à ń sọ ẹni tí nǹkan bá ń ṣe ló máa sọ pé wọn màná bìyín sá tó ń pè ní Jésù tó sì jẹ́ mùsùlùmí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà tí nǹkan bá ń ṣe ló máa nù màná Muhammad tó sì jẹ́ kìrìsìtẹ́nì tó bá jẹ́ pé Ọlọ́run ni gbogbo wọn bá ń tafà sí wọn gbọ́dọ̀ múra wọn rí torí kí la nufarriqu bayna ahadin mina rusuli a gbọ́dọ̀ fi òun pin yà sáàrin kankan nínú àwọn ànábì Ọlọ́run. ẹnìkan ló ń fẹ́ kọ́ mi nígbà tí ayé ọtí ìdàbà yìí wọ́n á fẹ́ kọ́ mi ní tí màá máa lò ó ní màá kọ́ yín ní kinní kan ẹni tó ló ń fẹ́ kọ́ mi ní kọ̀ọ̀kú kọ̀ lánàá yẹn náà ní sinmi tó ti kọjá yìí. ṣé ohun tẹ́ ẹ̀ ń sọ fún wa ni pé ìtàn bàbá wa tá a bá yẹn kò ṣiṣẹ́ ni àbí báwo. kì í ṣe pé ìtàn bàbá wa tá a bá ò ṣiṣẹ́ àwọn náà kọ́ ni wọ́n ní ogún yẹn Ọlọ́run ló fi mọ̀ wọ́n. Ọlọ́run lẹ́ni tí mo bá fẹ́ fún ní àjùlọ màá fún ní tẹ́gbẹ́ rẹ̀ òní torí kẹ́gbẹ́ rẹ̀ lè bá aṣẹ́rú ẹ̀. Allahu Akbar. ẹni tẹ́ ẹ tọ̀ lọ́tẹ́ fẹ́ lọ kọ́ nǹkan lọ́dọ̀ ogún tí ò sí lẹ́yìn lẹ́wà lọ́bẹ̀ ẹni yẹn kọ́ ló ní ogún yẹn Ọlọ́run ló ní. so ń táwọn bàbá wa ní nílẹ̀ Yorùbá yẹn ń tá a fi mọ kálukú nínú ilé wọn nìyẹn lọ́tọ̀ọ̀tọ̀ ta ni kọ́ máa fi jẹ́ ọ̀gá ogún tá a fún wọn nìyẹn látijọ́ àwọn bàbá kan bẹ alágbẹ̀dẹ ni wọn ogún tá a fún wọn lé wọn nìyẹn gbogbo ẹni tó bá fẹ́ kọ́ á tìlú ẹ̀ wá síbẹ̀ ni ẹ̀gbọ́n bàbá wa nígbà tí wọ́n kéwú dé tó fẹ́ dàbí àjèjì létí àwọn Yorùbá ń jẹ yẹn wọ́n ní lílẹ̀ ayélujára akọni kàrájìnà orin tó ń kọ káàkiri ayé nìyẹn wọ́n ní kéwú tá a gbédè yìí torí ẹ̀ la ṣe jáde kó ń lu wa nọtulóbù wa àìsùn sírìnà gbogbo ibi tá a lọ pátápátá ńgbà tá a dé Ọ̀yọ́ akọ níbẹ̀ ńgbà tá a dé Burkina Faso akọ níbẹ̀ ńgbà tá a dé Mali akọ níbẹ̀ látara pé wọ́n lọ káàkiri òun ló bí ẹ̀sìn Mali tẹ́ ń gbọ́ yẹn kò sí tó ń jẹ́ ẹ̀sìn Mali Yorùbá ló pé bẹ́ẹ̀ àwọn bàbá wọn lẹ Yorùbá tó bá fẹ́ jẹ́ kẹ́sìn yé wọn ju ti bó ṣe yẹ lọ wọ́n á lọ sí Mali yẹn ni Yorùbá ń pè ní Mali pé ẹ̀sìn àwọn ará Mali wọ́n tún ti gbé ẹ̀sìn ará Mali dé ọ̀dọ̀ wa ń bè báyìí o so nọtúbù àìsùn sírìnà wọ́n dẹ̀ ń fẹsẹ̀ rìn lọ wọ́n ń wọkọ̀ ojú omi láti wá mímọ̀ yẹn lọ torí wọ́n fẹ́ dàgbà sí nínú ẹ̀jú tẹlòmíì lọ wọ́n wá ní gbogbo ibi táwọn bá dé làwọn ti ń wá wọ́n mọ̀ ń yorí de òlàdé yìí náà ṣùgbọ́n ńgbà táwọn dé yìí ẹni tó bá fẹ́ mímọ̀ yẹn o kì í ṣe pé àwọn tí wọ́n máa gbé lọ júlí ẹ̀ lọ máa fi máa ká mọ́ òun náà wà á bá wa níbi ìbàyìí ni tọ́ra náà tọ àwọn tó mọ̀ jù wá lọ ni wọ́n mọ̀ yorí de òlàdé náà faliyati na àìsùkùnà ibi táwọn náà bá wà ní káwọn náà kó ogun tí wọ́n bá ní kọ́kọ́ wá bá láti wá kọ́ torí ẹni tọ́lọ́mù bá fẹ́ gbé àjùlọ fún sẹ́ ìntẹ́gbẹ́ rẹ̀ ò mọ̀ ni yóò fi mọ̀. ẹni tọ́lọ́mù bá fẹ́ gbé àjùlọ fún. bẹ́ẹ̀ ni ìntẹ́gbẹ́ rẹ̀ ò mọ̀ ni yóò fi mọ̀. tọ́lọ́mù fẹ́ gbé àjùlọ fẹ́ yín ló ṣe fi tí ẹgbẹ́ yín ò mọ̀ mọ̀ yín. ẹgbẹ́ bíbà yẹn máa tọ́ báyẹn máa rìn báyìí àjùlọ tọ́lọ́hun nìyẹn. tó bá yẹ kí bákan náà ní gbogbo wa tẹ́nìkan ò mọ̀ jẹ́ nìkan lọ ni kò ní sẹ́nìkan tí ó kí ẹnìkan pé yẹ sà. Allahu Akbar. tó bá jẹ́ bákan náà ní gbogbo ẹ̀. tẹ́nìkan ò mọ̀ jẹ́ nìkan lọ ni kò ní sẹ́nìkan tí ó kẹ́ nìkan yẹ sà. ẹ kú iṣẹ́ ọmọ gbádùn yín o àní wa máa sáré wá bá yín ká máa kó ń táwa ní wá fẹ́ra ń tẹ́yé àní lọ́dọ̀ yín. ká máa kó. ń tí àwa ní láti wá fẹ́ra ń tà ní lọ́dọ̀ yín. Allahu Akbar. ẹ̀rí pa ń fowó ra dátà ní ńgbà tá à nínú ilé wa. à ń fowó ra ní. à ń fowó ra ní. àní kò dẹ̀ sọ́gbọ́n ta fẹ́ ta sí kò sí olúgbò nǹkan ta fẹ́ pè tí ó di dátà. kò sí. àfi ká fowó ra lọ́wọ́ ẹni tó ní. ìntà ní ni wọ́n níyẹn. Allahu Akbar. so ilé kọ̀ọ̀kan ṣá wọ́n ní tiwọn. ntọ́lọ̀ ń dá mọ́ wọn lọ́tọ̀ọ̀tọ̀ tó jẹ́ agbára tiwọn. gẹ́gẹ́ bí ìwádìí tèmi ṣe àti ohun tèmi mọ̀ yá Sàtàrù. Alhamdulillah.
iṣẹ́ àfa àti ẹ̀yin náà délé bá ní àbí báwo. alhamdulilayi mo bá lọ́dọ̀ bàbá tó bí mi ni n tí mo gbọ́njú mọ̀ wọ́n láti bẹ̀rẹ̀ ayé wọn tí wọ́n ṣiṣẹ́ mi òun náà níṣẹ́ àfa. wọ́n lọ kọ́ ìmọ̀ kéwú lọ́dọ̀ bàbá wa tí gbogbo ayé mọ̀, bàbá Sheikh Soliudeen Ṣẹ̀yẹ níbẹ̀rẹ̀ ayé wọn. wọ́n sọ fún mi nígbà tó ń pàtó ayé wọn fún mi, wọ́n ní haúsá kan làwọn kọ́kọ́ bẹ̀rẹ̀ kéwú lọ́dọ̀ ẹ̀ nígbà táwọn wà ní bẹ́ẹ̀ ni ní fíléèjì àwọn ní Àbálábì, wọ́n níbẹ̀ làwọn ti bẹ̀rẹ̀ alukur'an. ṣùgbọ́n nígbà tí bàbá àwọn rí bàbá Sheikh Soliudeen Ṣẹ̀yẹ tí wọ́n ń ṣe wáàsí, wọ́n withdraw àwọn kúrò lọ́dọ̀ haúsá yẹn, wọ́n fa àwọn lé bàbá Sheikh Ṣẹ̀yẹ lọ pé àtòkú àtàyè ẹ̀ mú yọ̀ǹda fún ẹ. àwọn náà wá bẹ̀rẹ̀ kí nìyẹn bẹ̀rẹ̀ sí wájú nígbà táwa máa lajú àbá wọn lẹ́nu kéwú yẹn, a dẹ̀ rí wípé ọlá wà nídìí ẹ̀. wọn lówó ń jọ yẹn o, so wọn kọ́lé tẹ́gbẹ́ wọn ò kọ́ o, wọn kódà wọn lo mọ́tò rárá, àbá wọn pé rárá bàbá lo mọ́tò kankan rí, bàbá yín ò wọn lórí, wọn kò dẹ̀dùn wọn. ẹni tó ń dùn wọn ni pé báwo làwọn ṣe fẹ́ yọ àwọn èèyàn kúrò nínú òkùnkùn táwọn fẹ́ fi ìmọ́lẹ̀ tọ́lọ́mọ wọn. Allahu Akbar. so wọn ríro, so jẹ́ mọ̀ pé tó bá yẹ kí mọ́tò ni wọ́n bá kójọ rẹpẹtẹ, ayé ó sọ pé ojú kòkòrò kí bàbá wa ní mọ́tò ń díẹ̀ ló fi wù àwa náà láti ṣe. Allahu Akbar. kì í ṣe mọ́tò lárí, ṣùgbọ́n Ọlọ́run tó yé wọn pé èèyàn kì í sáré kọjá kádàrá tọlọ́run, ní tọ́lọ́run bá fẹ́ ṣe ló máa ṣe. gbogbo nǹkan fi kọ́ wa ní kékeré yẹn, nǹkan ní nǹkan ká má mú wọn. tá a bá fẹ́ lọ sí sùkúlù bàbá wa pè wá kalẹ̀ pé bẹ́ẹ̀ ṣe ń jáde lọ yìí o, ń tẹ́ ẹ̀ mú dání lọ látọ̀dọ̀ mi nulẹ̀, ẹ má mú bọ̀ wálé o. ìwà tẹ́ ẹ̀ bá lọ́dọ̀ mi ẹ̀ ń tẹ́ bá ti bá lọ́dọ̀ ẹ̀ má dúró tí o. ń tọ́ bá kọ́ yín ní sùkúlù tí mo fowó rà, òun ni kẹ́ ẹ máa bá wọn tẹ́tí sí kẹ́ ẹ máa gbọ́ o. ń tó bá ti yàtọ̀ sí tọ́lọ́run tànábì lọ́hùn, ẹ gbọ́ ni ẹ má gbà o. so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ló dà wá láàmú pé bàbá tó ń fi irú eléyìí mọ̀ wáyé ó yẹ ká lè ṣe irú iṣẹ́ tóun náà ń ṣe. ẹ délé bá ní. adélébá ni lọ́dọ̀ bàbá Adémóyè. bàbá wa Sheikh Sodiq Adémóyè. ní ọdún tí màá kọ́kọ́ pàdé bàbá yín, kọ́lọ́n bá àforíjì wọn. èmi Ọláìyá Igwe, Gbẹ́ngà Adébóyè, Yomi Fashlanso, Diméjì, Alásàrì, bẹ́ẹ̀ni wọ́n ń ṣe screenplay lọ́wọ́ ni. bí wọ́n bá dá ọ̀rọ̀ dádì yín lẹ̀, bàbá kan wà, bàbá Gbẹ́ngà, bàbá yìí Adébóyè, bàbá dáadáa, ẹ̀gbọ́n wa dáadáa púpọ̀ lẹ́nu dárúkọ yẹn. ní a bá délé yín lọ́jọ́ yẹn, ó ti tó bí 23 years Mashallah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ ni. mo wà ń bẹ̀ ǹjọ́ náà gbàgbà fúnra mi. bàbá ń sùn lọ́wọ́ ni, Bẹ́ẹ̀ni. ní Gbẹ́ngà Adébóyè bá ní ọmọ rẹ̀ dé ó lè bẹ̀rẹ̀ ọ̀rẹ́. alhamdulilayi láti gbà yẹn wọ́n máa ń wá mo súnmọ́ bàbá díẹ̀ náà Alhamdulillah. níwọ̀nba ẹ rántí àwọn àsìkò yẹn sá. bẹ́ẹ̀ni irú èèyàn wo ni bàbá yín gangan? bàbá wa jẹ́ ẹ̀dá tó fẹ́ràn ọmọlàkejì ẹ̀ ó dà ju tara ẹ̀ lọ. tó bá jẹ́ pé gèdè bí wọ́n ṣe fẹ́ràn ọmọlàkejì náà ṣe fẹ́ràn ara wọn ni, kìí ṣe ìwọ̀nba dúkìá tí wọ́n ní láyé yẹn ni wọ́n máa ní. tó bá jẹ́ ẹni tó yẹ pé ó fẹ́ràn ara ẹ̀jọ́ ọmọlàkejì ẹ̀ lọ ni, kìí ṣe ìwọ̀nba dúkìá tí bàbá wa ní yẹn ni bàbá wa máa ní. ó mì pé yín fẹ́ràn ara yín jọmọ làkè torí dúkìá tí yín tà ń wò yìí ó ti ju ti bàbá yín lọ. ó ju ti bàbá lọ, yẹn ò sọ pé a fẹ́ràn ara wa jọmọ làkejì lọ. ẹ̀yin náà lè sọ ẹ wo gbogbo àgbàlá. tó bá jẹ́ ó yẹ kí n tálọ̀gì kí ẹ ti bá gbẹ̀ ń bí. ẹ ó ti ń lọ bàbá yìí kọ́ ló ti ó yẹ kó ti di góòlì. mábù eléegun ṣe ti Nàìjíríà ẹ wo bó ṣe ń ṣáná bàbá. ó yẹ kó ti di góòlì. ẹ wò kan àwọn ẹran rèé ilé kéwú ilé àwọn ọmọ ilé kéwú òun lẹ ń bá rẹpẹtẹ yẹn. ẹ ti bàbá ọkọ tó yìí. alhamdulilayi n tó dáa jù náà ni kí ọlá àtọmọ kó ju ti bàbá lọ. ìyẹn ni pé bàbá yẹn ṣiṣẹ́ dáadáa láyé. ṣé rí bàbá wa jẹ́ ẹ̀dá tó ṣe pé gbogbo ohun tí wọ́n bá ń fẹ́ fún ọmọlàkejì wọn, wọ́n fẹ́ kó ọmọlàkejì wọn wà ní àlàáfíà, wọ́n lo ayé wọn gẹ́gẹ́ bí àwọn ẹni Ọlọ́run ṣe ń lo ayé ni. tí bàbá bá rí lápèjúwe, tí bàbá bá rí 100,000 naira, wọ́n fi palẹ̀ mọ́ nǹkan ẹni tó máa sun ẹkún wá bá wọn létí ò lówó lọ́wọ́ kalẹ̀. kò jẹ́ kí wọ́n máa ralẹ̀ káàkiri, kò jẹ́ kí wọ́n ra mọ́tò, kì í ṣe kí wọ́n rówó tán fi lè ra mọ́tò tá a wí yẹn. ṣùgbọ́n wọ́n ti kó ẹ̀rọ ìdárúkọ gbọ́n bàbá Gbẹ́ngà Adébóyè, nọ́mbà golden number tí wọ́n fún Gbẹ́ngà Adébóyè 3331100 ń jọ yẹn bàbá mi ló mú fún, ó wà lọ́wọ́ mi dọ̀lá báyìí. tí MTN kọ́kọ́ fún wọn gbà pé MTN kọ́kọ́ délẹ̀ yìí, nọ́mbà tó fún Gbẹ́ngà Adébóyè 333, àwọn àtọ́básọjọ́ ni wọ́n jọ mix nọ́mbà yẹn mọ́ra wọn, wọ́n jọ gbà á. tó bàbá mi ni wọ́n mú fún pé bàbá kéèyàn tó lè múrù nǹkan mẹ́yẹn fún bàbá kan, ó ní tí bàbá yẹn ṣe nu ayé onítọ̀. tó wọ́n dẹ̀ mú àwọn èèyàn bẹ́ẹ̀ tí ò ṣe máa dárúkọ lórí afẹ́fẹ́, ṣùgbọ́n tó bá rí owó pé lágbájá gbó fún wọn, wọ́n á lọ fi ṣe nǹkan nítorí ọmọ kan tó máa bí ọmọ kan dákú lóru, wọ́n fẹ́ sáré gbé wá tí bàbá ò lówó, táwọn dẹ̀ fẹ́ wòsàn, wọ́n fẹ́ lọ ṣe kíní, òun ni bàbá fi gbogbo ayé wọn rán pátápátá. Ọlọ́run tó wá ṣe wọ́n bẹ́ẹ̀ yẹn, ó jẹ́ kí kíní yẹn hùn àwa náà láti gé bí bàbá ṣe ń ṣe yìí, bàbá tiẹ̀ lè ṣe tó ti bàbá, gẹ́gẹ́ bíi pé ìgbà tí wọ́n yàtọ̀ sí ìgbà tiwa, ó yẹ ká lè ṣe tó súnmọ́ téèyàn bá níjọ́ máa lè. Allahu Akbar. Ọlọ́run á bá foríjì bàbá. Àmín ya Allah. orí bàbá bá dání. Alhamdulillah. iṣẹ́ àfà ká sọ pọ́dọ̀ bàbá yín lẹ ti kọ́. Masha Allah. Ọ̀dọ̀ wọn ni a ti rí tí oúnjẹ adùn kéwú, àwọn wa mú wa lọ ọ̀dọ̀ bàbá wa Sheikh Adam Lágége
ní mọ́díkàsì pé ẹ lọ kọ́ kéwú ń bẹ̀ ṣùgbọ́n ní tẹ́ fi lo kéwú èmi fúnra ara mi ó kọ́ yín fúnra mi. Kò yé mi o. Kéwú ọ̀tọ̀ ń tá máa fi lò ọ̀tọ̀ ẹlòmíì mọ kéwú tí o máa yé gbé tí o máa ṣe ń darí ayé. Lẹ́fi rí àfáà mi tẹ́ bá gbé sí àfáà lélẹ́yìí ó lọ kéwú ni kò kọ́ ẹ̀kọ́ ayé mọ́ ni ẹ̀kọ́ ayé làwa fi ń lé ń bá gbogbo èèyàn ṣe ẹlòmíì ò lè jòkó tẹni tí ẹ bá ṣe mùsùlùmí ẹlòmíì ò lè ní nǹkan ṣe pẹ̀lú ẹni tó bá kì í ṣe mùsùlùmí tó bá wà ládùúgbò kan àwọn á yà á sọ́tọ̀ nítorí pé kéwú nìkan ló dáké kò kọ́ ẹ̀kọ́ mọ́ bàbá wa ni wọ́n jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ló mọ ẹni tiẹ̀ wọ̀lẹ̀ àtúnṣàkù àǹfùsàkùn bàbá máa kọ́ sí wa lórí létí pé ẹ má pera yín ní nǹkan kan wà á lámbímọ̀ ní takọ̀ Ọlọ́run ló mọ ẹni tiẹ̀ láàrin yín ẹni tẹ́yìn kọ́ lẹ́pẹ́ ẹ̀ bá ṣe yẹn ó ṣeé ṣe kójú ńlọ́lọ́run wọ láàrẹ̀ mọ́ yín lára ládùúgbò so gbogbo ìwà yẹn ara bàbá wa láti kọ́ báwo la ṣe fẹ́ báyàn lò ọ̀dọ̀ bàbá láti kọ́ kí ni ìwà tí yẹn gbọ́dọ̀ hù tí ayé òfin sọ pé lágbájá ọmọlúwàbí ni ọ̀dọ̀ wọn láti kọ́ ṣùgbọ́n àwọn àfáà wa kọ́ wa ní kí wọ́n kọ́ wa ní gbogbo ẹ̀ lọ́hùn ṣùgbọ́n adé orí ẹ̀ bàbá tó bí wa àwọn ni wọ́n fún wa ẹni pé àwọn olóyìnbó ní charity begin at home ilé láti kó ẹ̀ṣọ́ ròde ẹni tí ò bá ti rí ẹ̀ṣọ́ tiẹ̀ kó láti ilé kò sí ní tán lè kọ́ńtà tí wọ́n á wúlò fún. now ẹnígbà tí bàbá yín wà láyé ẹni wọn ṣiṣẹ́ mi yàtọ̀ sáfà bẹ́ẹ̀ni lóde òní ọ̀pọ̀ àwọn àfáà níṣẹ́ mi ìtàn ń ṣeṣẹ́ àfáà nìkan ò tó jókòó lé àkọ́kọ́ ìkejì táwọn ẹlòmíì bá rí pé àfáà lè yàn á ní ẹjẹ́ wáṣẹ́ mi ṣe ọtún sọ bẹ́ẹ̀ fúnra àwọn bàbá yín. iṣẹ́ tí ó wà nínú iṣẹ́ àfáà bíi faculty stand lọ read ní yunifásitì ni ó pọ̀ gan o orúkọ kan ṣo tá a kàn ń pe kẹ́límọ̀ gbólóhùn àfáà yẹn ní tó bí inú ẹni kákọ́ mọ́ ń kéwù àtó bí lè kéwù tẹ̀rí o iṣẹ́ àfáà ni o eléyìí nìkan tó jókòó tì téèyàn ní ṣiṣẹ́ mímọ́ téèyàn máa lóun fẹ́ máa sọ ọmọ lọ́mọ wọ́n ní kò síṣẹ́ tó le tó ẹni tó jí òkú dìde bó ṣe tóbi tó yẹn kò tó ká sọ ẹni tí yóò mọ̀dọ́ ní mímọ̀. ẹni tó jí òkú dìde. bó ṣe wúwo tó yẹn kò tó ká sọ ẹni tí yóò mọ̀dọ́ ẹni tó mọ̀. òkú tẹ́ ẹ jí dìde ó lè má wúlò fẹ́ni kankan ẹni tí yóò mọ̀ tẹ́ ẹ sọ di ní mímọ̀ á sọ gbogbo ayé di ìmọ́lẹ̀. odidi iṣẹ́ nìyẹn lásán ẹni pé òun la èmi kò mọ́ra ká tó máa lọ ìdí iṣẹ́ àfáà náà ni ká máa ṣe wáàsí káàkiri gbogbo ayé tó gbogbo ayé fi mọ̀ mí èmi tún mọ́ra fakọ́tì kan lòun tọ̀ lọ́tọ̀ mo tún mú mọ́ra káwá ìjòkó pẹ́ nìkan ní kíní kan ń ṣẹlẹ̀ kíní kan ká ṣàdúrà fún mo tún mú mọ́ra ọ̀tọ̀ tún lòun náà ní iṣẹ́ àfáà náà ni ká kí jímọ̀ fáwọn èèyàn níjọ́ mẹ́jọ tí ò gbọ́dọ̀ já mo tún mú mọ́ra odidi iṣẹ́ lòun náà káwá máa ṣàṣà láti fáwọn èèyàn pé ó da ẹ má sọnù ẹ má wá nǹkan kan tí ò sọnù kiri every Thursday mo tún mú mọ́ra tòṣe yẹn ni màá túnṣe ni mo tún fẹ́ lọ di nǹkan mi mọ́ra èèyàn fẹ́ para ẹnìyẹn ẹni tí ò bá rí kan tó pè níṣẹ́ ń ta sọ yìí mú mọ́ra ó wà mí kùn tèmi náà bá wá rí nǹkan kan tọ́lọ́ fi ṣe mí láàánú lójú ọ̀nà àwọn tí mò ń ṣe yìí kí n wá fi wá nǹkan míì tí ó máa mówó wá tí ò ní jẹ́ kí n jẹ nǹkan èèwọ̀ lójú ọ̀nà tí mo gbé dání kò sábúrú níbẹ̀ bí kọ́ ẹ lọ́wọ́ ní kẹ́ Katsina tí ní òun fún mi ní 100 billion nísìn ṣé wọn káàbí kí n fi ṣe business yẹn mi wá níbi ṣe tó máa gbé mi kúrò lójú ọ̀nà ibi tí mo ti rí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ níjọ́ tó bá ti rí wá gbàgbé ibi tó ti ń bọ̀ nígbà tí ò ní foundation tó ti ṣe tó fẹ́ mọ nǹkan lé lórí mo fẹ́ kélé ìjù báyìí lọ nísìn mo fẹ́ kó di upstairs mi ìdẹ̀ fẹ́ jẹjẹkújẹ mi ìdẹ̀ fẹ́ gba bára mi ìfẹ́ pe àwọn èèyàn pé ẹ bá mi dáwọ́ fẹ́ ṣe báyìí ó yá báwo mo ti fẹ́ ṣe ó di kí n máa wá ṣe ní tọ́rọ́ kọ́bọ̀ níjọ́ tí mo bá jáde tí mo bá rí báyìí tò yẹn ló ń bí kẹlòmíì iṣẹ́ tẹlòmíì ń ṣe kò tí ì tó pè níṣẹ́ àfáà gan àfi kó fi mí kún ẹlòmíì gbọ́dọ̀ kọ́kọ́ ṣe àwọn kankan láàárọ̀ ọjọ́ rẹ̀ tó bá dalẹ́ kó padà sí iṣẹ́ àfáà ni so ìyẹn ni bọ́ọ̀lù ń ṣe dákàlùkù ọ̀tọ̀ọ̀tọ̀ dùgbò odidi iṣẹ́ ikéwì gan ni ṣé Ádámọ̀ ṣe tán fi lu gbogbo ayé wọn ní bísíǹsì míì òun ṣé Kàmọ́ lè ṣe làlàádàbí nílọrin tán fi lu gbogbo ayé wọn òun Babalágbàjì ṣe ẹ wo bí wọ́n ṣe sọ gbogbo ayé di ìmọ́lẹ̀ so ká wá máa ṣe iṣẹ́ àfa kẹ́nìkan máa sọ pé ká tó wá kàn mí ṣe ẹni tí ò níṣẹ́ tó pọ̀ báyìí tó tò mọ́ra òun wọn bá sọ̀rọ̀ ẹ̀ kì í ṣe irú wa mo ti pàdé ẹni tí mo kọ́ ní kéwú ní Amẹ́ríkà rí tèmi gan ò mọ̀ ọmọ kì í ṣe pé mi ni mo ọmọ wálé kéwú mi ṣùgbọ́n gbà tá wà ní mọ́ríkà sí kéwú òye tó ó bọ́ síbi kó náà máa wò yín báyìí a máa wá súnmọ́ mi pé n tó yé mi kémi máa kọ́ òun èmi ò mọ̀ mọ́ ìgbà tèmi máa dé Amẹ́ríkà ló ń wá pa mi pé ṣé mi ò mọ̀ mọ́ ni òun ní inú dénú báyìí nígbà tá wà ní mọ́ríkà ní yàrá kejì ìsàlẹ̀ owó tó kọ́kọ́ fún mi níjọ́ náà odidi owó ni ó tó kéèyàn sọ fún ọmọ pé ẹ mójú tó ṣe yìí o torí èrè tèmi náà rí ń bẹ̀ yóò didi èrè ni. Allahu Akbar but ẹ farada nǹkan tó pọ̀ nílẹ̀. ìyẹn ò tiẹ̀ ṣe sọ kó lò mọ́ làkẹ́ tó mọ̀ kìtà fàrú wọn lẹni tí kò bá fẹ́ káwọn èèyàn sá kúrò lójú ọ̀nà kan gbogbo n tó rí níbẹ̀ tọkàn yẹn kọ̀ kò ní máa sọ fáwọn èèyàn n tó rí níbẹ̀ tó jẹ́ dídùn ló máa sọ fáwọn èèyàn. nínú àwọn díẹ̀ tá a ti pàdé lójú ọ̀nà yìí rí ni wípé ebi tí kò lágbára tí ò da tí ò mẹ́nìkan là kì í pa ó ti pa wá dáadáa lójú ọ̀nà yìí. ebi tí kò mọ ẹnìkan ní a kì í pa. ṣé bí ń pa àfáà ni. Allahu Akbar àwọn gangan alimiskinu ni wọ́n ń pe àfáà aláìní ṣùgbọ́n alimiskinu wọn ilallah lọ sọ́dọ̀ Ọlọ́run ni kì í ṣe lọ́dọ̀ èèyàn. Allahu Akbar. àfáà ò gbọ́dọ̀ jẹ́ aláìní sọ́dọ̀ èèyàn
tí wọ́n fẹ́ pèèyàn ní tí wọ́n fẹ́ pè àfáà ní aláìní kì í ṣe èèyàn ló máa pè bẹ́ẹ̀ ọba tó ní ló máa pè bẹ́ẹ̀ àwọn náà máa pera wọn bẹ́ẹ̀ pẹ̀lú bàbá Shehu Farouk àwọn ní al-miskinu billahi aláìní pẹ̀lú Ọlọ́run kì í ṣe aláìní pẹ̀lú èèyàn torí bó ṣe jẹ́ aláìní pẹ̀lú Ọlọ́run yẹn ọ̀pọ̀ tó ní àwọn tó wà nípò ayé gíga gan òní so ló fi já sí pé gbogbo bó tilẹ̀ nǹkan ní nǹkan tó àní lọ́dọ̀ Ọlọ́run torí tó ń tá níyẹn tó bá lóun mú kúrò nìyẹn àwọn nǹkan pọ̀ rẹpẹtẹ tí ẹni tó bá fẹ́ débi gíga lápapọ̀ máa pàdé ṣùgbọ́n ẹni tó bá tó fẹ́ débi gíga lójú ọ̀nà ìjẹ́ àfà kó palẹ̀ mọ́ fún àdánwò nítorí pé Ànábì wa Muhammad dèdè sọ fún wa ni ó ní liya'idhal mu'minuna al-musibatu bi gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùmínì o tẹ́ jẹ́ oníkéwu ni o ẹ̀yin tẹ́ fẹ́ ṣe àfà ni o ó ní ẹ lọ gba wáàsí látara àdánwò tọ́lọ́run fi kan èmi òjíṣẹ́ láàánú Muhammad nítorí pé Ọlọ́run ọba yín yẹn ó dìdí sọ fún wa ní Al-Qur'an pé alif lam mim ahasiba an-nas an yutraku an yaqulu amanna wa hum la yuftanun sadaqallahu al-azim ó ní Ọlọ́run ọba àlékè ọlá sọ fún wa pé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ jẹ́ ọ̀rẹ́ àyòfẹ́ mi Ọlọ́run o ẹ má fọkàn balẹ̀ wípé ẹ sọ pé ọ̀rẹ́ Ọlọ́run ni ẹ máa ṣètò Ọlọ́run pé mi Ọlọ́run ní fi àdánwò kàn yín àwọn tí wọ́n ti wá ṣáájú yín àti fàdánwò kàn wọ́n ìmá fi àdánwò kàn wọ́n yẹn ká lè bá àmọ́ ẹni tó ṣe pé ó ń parọ́ mọ́ wa pé ọ̀rẹ́ wa lòun ó ń fi orí ahọ́n sọ bẹ́ẹ̀ la ṣe ń fi àdánwò mì wọ́n wò torí téèyàn ò bá a máa sọ pé lágbájá yege ní school ó ti ṣẹ̀sáàmù ni o ẹnìkan ò ní páàsì láì ṣẹ̀sáàmù ẹ̀gzáàmù yẹn wá ní àdánwò so àdánwò yẹn ni kí gbogbo kálukú máa retí ẹ̀ tọ́lọ́run bá gbé e fòòyàn kó dúpẹ́ fọ́lọ́run tọ́lọ́run ò bá gbé e fòòyàn kó mọ bó ṣe fẹ́ rìn nínú ẹ̀ láti jáde nínú ẹ̀ nítorí pé kò sí tí wọ́n ṣe fẹ́ rìn nínú àdánwò láti jáde dúpẹ́ kó nígbàgbọ́ wípé òun ò ní kápá kankan lẹ́yìn Ọlọ́run àrà tó bá dẹ̀ wọn ọba tó ní wá ló lè fi wá dá gbogbo ntọ́lọ́run kó ti àwa náà àrà tó bá wọn aláǹ fi wọ́n dá bẹ́ẹ̀ náà àwa náà ṣe jẹ́ níwájú Ọlọ́run pé gbogbo àrà tó bá wọn Ọlọ́run ló lè fi ẹnìkan àwa náà dá nínú àwọn tèmi ti pàdé bí a mo lè sọ bíi méjì nínú ẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ ilé kéwì lọ́dún kan a fẹ́ san owó school ilé kéwì wa 16,000 ní lọ́dún kan 16,000 ní ọdún kan gbogbo ilé ni bàbá mi gbọ́n tí ò sówó náà lọ́dún náà gbogbo ilé pátá wọ́n wà lọ́tún wọ́n wà lọ́sì wọ́n ọ̀dẹ̀ fẹ́ wà níwàkúwà nítorí pé kó bá wúlò fún wa lọ́jọ́ òní ọ̀pọ̀lọpọ̀ fẹ́ sanwó skul ọmọ mi ò ní láti máa dárúkọ ilé iṣẹ́ kan àwa bọ́ sí gbòòrò láti lọ máa wá ẹnikẹ́ni wọn bá sunkún wọn bá má sunkún nítorí pé òun ò fẹ́ kọ́mọ tiẹ̀ jókòó ńlé àwa lọ wá ẹkún láti dìrú ẹnìkan láti lè fi sanwó skul ọmọ ẹ̀ mo ní láti sọ fún yín pé tí ọmọ yẹn bá jáde ilé ẹ̀kọ́ kò ní ríṣẹ́ o ọmọ tí wọ́n pa ẹnìkan lẹ́kún tó fi sanwó skul ẹ̀ kò ní jókòó ńlé apá ṣẹ̀sáàmù ṣùgbọ́n kò ní ríṣẹ́ nítorí pé apá kó sanwó skul kó ṣẹ̀sáàmù ní apá tiẹ̀ ká apá kóríṣẹ́ àlùbáríkà tí ó fi san ọjọ́ apá tiẹ̀ ò ká apá Ọlọ́run ló ká yẹn tó bàbá mi wá títí wọn ò rí ọ̀rẹ́ mi kan wá júwe fún wa pé táwa lọ sí odò Ògùn wọ́n máa ń lọ ru yanrìn nígbà tí tábà ti ru yanrìn yẹn wọ́n máa fún wa níye báyìí ọ̀rẹ́ mi náà òun náà ti dolówó dáadáa lénìí mi ní fẹ́ dárúkọ ẹ̀ torí afẹ́fẹ́ àwa jọ lọ nígbà tá a ru yanrìn títí apá owó kàńtà fẹ́ san ó tún mú mi lọ òkè ọ̀nà kọjá òkè ọ̀nà lọ́nà ìfẹ́ wúrà àbíkí náà ń pè náà má wù kó àbíkí nìkan fífi ìdíwọ́ dẹ̀ náà ń pè ní oníkà tó wà lọ ru blọọkì àtúnlọ ru blọọkì gbogbo ń tààrù yẹn náà apá ìkànṣe ló tún wá padà dá àárẹ̀ sí wa lára àárẹ̀ tó dá sí wa lára gbogbo owó tààrí afẹ́ fún wọn skul owó àárẹ̀ láti padà fi wò ṣùgbọ́n nítorí wípé Ọlọ́run rí pé kìíní ìpadà wọ̀n wá àwọn ẹni tí àti ẹ̀ lérò rárá ọ̀nà wa padà gbé wá pé ń gbọ́ wọn náà ń wá nǹkan báyìí ń tọ́ náà ń wá yẹn owó yẹn wọ́n wá fún wa ní owó yẹn wá lé sí ìntàmbéèrè yẹn tí nínú àdánwò tá a ti pàdé díẹ̀ nìyẹn nígbà tá a tún bẹ̀rẹ̀ iṣẹ́ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ mo ń lọ ṣe lẹ́kṣọ̀ kan níjọ́ kan pẹ̀lú àwọn ìjọ kan tó ń lórúkọ púpọ̀ lọ́dún náà lọ́hùn mo ń lo mọ́tò kan ń pè ní gọ́ọ̀fù yẹn 2 door ni àwọn tá a dẹ̀ máa wà nínú ẹ̀ lọ́wọ́ àti akérèjù àti 9 nínú búùtù àwọn èèyàn jókòó mbẹ̀ a máa jókòó falódìn tí ò níye ni nítorí pé a ní àǹfààní àti máa lọ látàbẹ́kúta máa kóyàn lẹ́ẹ̀mejì kò dẹ̀ sówó tẹ́wọ̀n tí a fẹ́ jálẹ̀ fẹ́ fi wọ mọ́tò ọmọ kí ó tó fẹ́ tẹ̀lé wa lọ wọ́n dẹ̀ pọ̀ rẹpẹtẹ nígbà tá a máa dé Ṣàngó tó kù díẹ̀ ká débi tí wọ́n ti pè wá níwàásí mọ́tò bá ṣe sẹ̀yìn síbẹ̀ kí ló ń ṣe mọ́tò awójú òtún ẹ̀ títí gbàtẹ́ mẹkáníìkì máa débẹ̀ wọ́n ní mọ́tò tí náà ẹ máa wo àdánwò ìyẹn ò tí ì tá àdánwò tó wá tóbi jù ń bẹ̀ ni pé ìjọ yẹn wá fi mọ́tò tí wọ́n gbé wa kúrò níbẹ̀ yẹn lọ ṣe wá sí yẹn wọ́n dẹ̀ dá wa padà síbi tí mọ́tò wá wà wọn òbèrè báwo la ṣe máa délé wa. ẹ bóyá tẹ bá débẹ̀ á ti start. wọ́n dẹ̀ tún yí padà wọ́n ní ẹ má bínú àwọn máa pè yín wọ́n máa pè yín o àwọn àlejò tí a fi sí ojú ago wọ́n fẹ́ máa lọ o torí níjọ yẹn wọ́n pè wá wọn pè wá wà là ń béèrè pé kí ká lọ sí prógámù fúnra wa lónìí ẹni tó bá ń wà la fẹ́ dá lóhùn níjọ yẹn àwa là ń béèrè pa ẹ tẹ̀ fẹ́ ṣe prógámù ẹ béèrè wa ẹ pè wá nínú àwọn àdánwò nígbà tó tọ́lọ́run tó yá à ń lọ prógámù kan ní Ọ̀fadà agbanú owóde kọjá mọ́tò méjì lé Ọlọ́run yọ̀ǹda fún wa lọ́dún náà lọ́hùn ó ti kúrò lẹ́yọ kan ẹ máa wo àdánwò tọ́lọ́run ṣe fún wa lórúkọ yẹn ìmọ̀ náà ti ń rọ́ọ̀ṣì pé ká lè tètè bá prógámù yẹn mọ́tò wa kan padà
gbá mọ́tò kan, mọ́tò wa méjèèjì lójó lásìdẹ̀ntì ara wọn pàdé mọ́tò mi o wọ́n lásìdẹ̀ntì àwọn débi pé kò sí kan tó lè rìn mọ́ imú ìkan bàjẹ́ radiator ìkan bẹ́ níwájú mọ́tò tí wọ́n fi ń kó ewédú kó ata lóru àjàpá yẹn ni adádúró ta ní kó bá wa já ata ẹlẹ́ àtọ̀sàn tó padà gbé wa lọ sí wàásí yẹn àbá lẹ́yìn oṣù méjì ni a tó rí mọ́tò mi lò àwọn èèyàn tí wọ́n ń pè wọ́n wá sí ó béèrè pé ẹ gbé mọ́tò yín wá mọ́ so tí èèyàn bá padà ríyàn lónìí pé àwọn Yaya Sataru yẹn Ọlọ́run ti gbàdúrà wọn ṣùgbọ́n kí la fojú rí kò sẹ́ni tó mọ̀ díẹ̀ nínú ẹ̀ nìyẹn. Yaya Sataru now mo tún fẹ́ lọ sórí ọ̀rọ̀ kan bí ọdún mélòó kan nígbà tẹ́mi kọ́kọ́ bẹ̀rẹ̀ sí gbọ́ Yaya Sataru oníwàásí àgbáyé ò sí ńbẹ̀. bẹ́ẹ̀ni. nígbà tó tásìkò kan lẹ di oníwàásí àgbáyé. alhamdulilayi. máa wò pé oníwàásí àgbáyé ẹ̀yin lẹ fúnra yín ní orúkọ yẹn ni àbí báwo lóníwàásí àgbáyé ṣe jẹ́. gbogbo nǹkan máa lọ pẹ̀lú bọ́lọ́run bá ṣe kọ ìwé ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́sìn kejì ṣe wí. bàbá wa Khalifatul Khulafa fún Tijani ilẹ̀ Yorùbá nìsín wọ́n ń jẹ́ Khalifatul Khulafa fún Ògùn State nígbà náà lọ́hùn ní 2010 lọ́dún tí mo ń sọ yìí àwọn náà wá pè mí jọ yẹn pé wáàsí tó ń ṣe yìí lágbára tá a bá tiẹ̀ lé lówó tá a lè gbé fún ẹ jẹ́ ká fún ẹ ní orúkọ kan ṣùgbọ́n orúkọ yẹn máa bí challenge wọ́n ṣe sọ fún mi jọ náà nìyẹn o tá a bá ti fún ẹ lórúkọ yẹn àwọn èèyàn á challenge yẹ pé irú orúkọ ni wọ́n fún ẹ yìí oyè oníkẹ́ ẹ̀mọ̀ pé oníwàásí àgbáyé yóò kọjá oyè ìlú kan. bẹ́ẹ̀ni. kì í ṣe pé wọ́n sọ pé oníwàásí Abẹ́òkúta wọ́n sọ pé oníwàásí Ọbántòkò wọ́n sọ pé oníwàásí Ìjẹ̀bú wọ́n ní oníwàásí àgbáyé. èmi wá lọ ní pé orúkọ yìí ti wúwo jù mí lọ lọ́dún náà lọ́ọ̀ mo ṣe sọ fún ọ nìyẹn mo ní ó dáa ẹ jẹ́ ká sọ pé Amirul Wa'izin nìyẹn ni pé olórí àwọn oníwàásí tíbi kan èmi wá lọ ṣe invitation mi wàá kọ oníwàásí àgbáyé síbẹ̀ torí mo mọ̀ pé àwọn èèyàn á bi mí léèrè pé orúkọ wo ni wọ́n fún ẹ tí wọ́n náà dẹ̀ gbà mo wá kọ Amirul Wa'izin náà mo wá ha invitation bàbá yẹn wá gbọ́ wọ́n á pè mí pé mo ní orúkọ yẹn ni mo rò pé apá mi ò ká àti jẹ́ orúkọ yẹn ni wọ́n ní rárá oníwàásí àgbáyé yẹn náà ni kí n lọ kọ sí mo tún wá cancel invitation yẹn mo padà lọ tẹ ìmí àwọn ni Ọlọ́run lò láti pè mí lórúkọ yẹn ṣùgbọ́n orúkọ yẹn pẹ̀lú tó jẹ́ kí n tẹra mọ́ ìrìn tí wọ́n bá fúnyàn ní ipò tó ju tèèyàn lọ kò sáburú ń bẹ̀ o tí wọ́n bá sọ pé nìkan kéde sí ààyè kan tẹ́ ẹ fi sí ẹni yẹn ni kó má dojú tirẹ̀ kó sá eré báwo ló ṣe fẹ́ mìtọ̀ pẹ̀lú ààyè yẹn níjọ́ tí wọ́n fún wa ní oyè yẹn àwọn wáàsí ìwọ̀nba tápá wákà là ń ṣe ṣùgbọ́n níjọ́ tá a gba oyè yẹn àwa sá eré báwo ni ò ṣe ní yọ̀ọ́lẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run pé Ọlọ́run jẹ́ ó yọ̀ọ́lẹ̀ látọ̀dún náà. Allahu Akbar Allah ó dà kí n tó bẹ̀rẹ̀ béèrè mi ẹ fún wa wáàsí kan ní ìṣẹ́jú mẹ́ta. Alhamdulilayi Rabbil Alamin máa sọ fún gbogbo àwa tá a jẹ́ tá a mọra wa pé ẹrú Ọlọ́run la jẹ́ tá a dẹ̀ nígbàgbọ́ wípé kò sí ọgbọ́n kan kò sí agbára kan fún wa àfi tí Ọlọ́run bá yànda fún wa láti ṣe màá jẹ́ kí ó yé gbogbo wa wípé Imam wa Shafi'i radiyallahu ta'ala anhu òun ni ẹnìkan lọ bá níjọ́ kan ó ní kí ló dé tí Ọlọ́run ṣe àwọn èèyàn kan ní olówó tó ṣe àwọn kan ní olòṣì ó ní sáwọn tí wọ́n jẹ́ olówó yẹn tí wọ́n ti ṣe nǹkan kan fọ́lọ́run rí wọ́n ti wá ayé kan rí tọ́lọ́run wá fẹ́ compensate wọn tó wá ní tẹ́ bá tún padà wáyé mi o ẹ̀yin ò jólówó àwọn tí wọ́n jẹ́ aláìní yẹn sáwọn ti wá ayé kan rí tí wọ́n ti ṣe ní tí ò dáa fọ́lọ́run tó wá fẹ́ jẹ wọ́n níyà tó wá fi rò wípé tẹ́ bá padà wá o ẹ máa wà ní mi níjẹ́kẹ́ rí àwọn làwọn rò pé ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé ọba onídéédé lòun ẹni yẹn ń bi Imam Shafi'i léèrè pé òun ò gbà pé ọba onídéédé ni tó bá jásí pé kì í ṣe páwọn yẹn ti wáyé kan rí tí wọ́n ti ṣe Ọlọ́run kò yẹ kó ṣe wọ́n ní kò yẹ kó yẹ kó wá ayé tí kò ní dùn mọ́ wọn nínú tó wáyé pé àwọn kan kì í ṣe páwọn náà ti wá tí wọ́n ti ṣe tó dáa fọ́lọ́run rí ni kò yẹ kó jẹ́ kí wọ́n wá ayé tí ó dáa ju ti ẹgbẹ́ wọn lọ tó bá yẹ pé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ṣèdájọ́ àwọn ò nígbàgbọ́ pé ọba tó ń ṣe déédéé lọ́lọ́run Imam Shafi'i wá ní ó dáa ní tó máa ṣe nìyí o lọ gbin àgbàdo ẹ wò béèrè tí wọ́n ń béèrè ẹ̀wọ̀n tó fi ń dáhùn ẹnìyàn náà ò ṣe kan méjì ó ń ṣe bí àgbàdo kan já oṣù mẹ́ta oṣù márùn tí ó ṣe máa fi ọgbọ̀n àgbàdo ìgbà tó máa ká àgbàdo dé ó ní gbogbo tó bá ti yọ àgbàdo tó bá gbọdọ̀ bá ti yọ kó n tó bá rí mẹ́wàá bá mi ló wá lọ yá àgbàdo ó fa gbogbo kùrùkùrù ara ẹ̀ ẹ̀wọ̀n ká máa kọ́kọ́ yá kò lára gé ó yá kò lára gé ó fa kùrùkùrù ẹ̀ ya ó wá kó àgbàdo gangan ó wá kó wá bà náà Imam Shafi'i wá ń bí léèrè wípé ṣé gbogbo àgbàdo tó hù ní oko wá yẹn ó ní rárá o èyí tó ń rí pó dánú ẹ̀ ló ń kó wá yẹn onítọ̀ bọ́lọ̀ ṣe máa ṣe náà nìyẹn àwọn tó bá rí pó dáa nínú àwọn èèyàn kì í ṣe kí wọ́n ti wáyé kan rí ṣùgbọ́n òun ti mọ tí ó wà nínú igbá ìyá wọn òun lọ́lọ́run máa ń ṣe bó ṣe ṣe wọ́n yẹn àwọn tí wọ́n dànù tó ní kò dáa yẹn lọ́lọ́run náà máa dà á lẹ̀ pé àwọn eléyìí rí báyìí ó tún sọ ìtàn kan fún onírakùnrin kan bẹ arọ ni afọ́jú ni ó tún súnké ó tún dití kò tún lè rìn kò tún lè sọ̀rọ̀ ẹni ẹ wá lu ayé ó lo 70 years láyé ìgbà tó jáde láyé arba'ina sanatan 60 ọdún Ọlọ́run wá ní kí wọ́n lọ sọ sínú náà
táwọn màláìka wọn bẹ Ọlọ́run léèrè pé o ṣiṣẹ́ tí o darí eléyìí o da kí leléyìí lè ṣe fún ẹ tó fi wá dẹni náà Ọlọ́run ni ó da ẹyọkù òun náà ẹ lọ sọ sàlìjọ náà nígbà tí wọ́n sọ sàlìjọ náà nígbà tí wọ́n fẹ́ yọkù òun náà okùn tí wọ́n yọ wọ́n sọ fún pé kí wọ́n fi fà á kó inú náà kò tó iná àwọn èèyàn kan wá fẹ́ jàǹfààní ẹ̀ àwọn náà fẹ́ dìmọ̀ okùn yẹn ló wá táwọn dànù pé ṣẹ́yìn náà ní kẹ́ gbé wá ni ṣẹ́yìn náà ní kàn gbé wá ni ṣèbí mi náà ní kàn gbé wá Ọlọ́run ṣe rí ẹni tí ò lè rìn tó ń lé àwọn èèyàn dànù kó ń bi àánú jọ́tà àánú dé tó bá lè rìn ìwà burúkú tí ó máa wò nìyẹn ìyẹn ni wípé Ọlọ́run máa ń wo ibi tó jìnnà ju ibi tẹ́dà ń wò lọ kó tó dáyàn ẹ wọ́n lórí pé lágbájá kò dìsáàfù tọ́lọ́run ń ṣe fún ọba tó ń ṣe bó ṣe ń ṣe ó yé kó tó máa ṣe bó ṣe ń ṣe pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kò wá síbi téèyàn lè wà tọ́lọ́run ń ṣe bákan pẹ̀lú ẹ̀ tí ò ṣe yí padà o la yugayyirul qada illa du'a wọ́n ní kinní kan bẹ tó kápá kádàrá Ọlọ́run kinní náà làdúà kí làdúà jọ̀ọ́jọ̀ ni wọ́n ń pè làdúà kò sí ẹni tó ya ìyàkúyà tó burú tá a máa bẹ̀ tọkàn ẹ̀ ò ní rọ̀ ṣùgbọ́n kéèyàn lè pe tí mo fẹ́ ṣe ní kó máa sọ fún pé tó bá wọn ẹ̀ kó ṣe á ṣe kọjá ní tó lérò ọba wa ó fẹ́ kéèyàn máa bẹ̀ wọn ni yuhibbul abda al-khaifa ar-raji ó ní mo fẹ́ràn ẹrú tó bá dá mi mọ̀ tó bẹ̀rù mi tó dẹ̀ ń bẹ̀ mí gbogbo ibi pòkípò tá a bá wà ká má fi bíbẹ̀ Ọlọ́run ọba sílẹ̀ kódà tó bá dáa ká máa bẹ̀ o torí pé ó ti dáa fáwọn kan lánàá tó padà bàjẹ́ rí o tí ò bá dáa ká máa bẹ̀ o ká máa rora wa pé o àwọn kan ń bẹ tó ṣe pé ayé ìlé koko ni wọ́n gbé lánàá wọ́n padà ń gbé ayé tó wù wọ́n lónìí o lónìí tá a bá wà ládùúgbò alẹ́lẹ́gà èmi máa láǹfààní àti máa dúpẹ́ fọ́lọ́run pẹ̀lú tẹ̀sùbá mi jọdún tá a bá pa màálù tá a pa ẹran oríṣiríṣi kalẹ̀ máa rántí àwọn àyájọ́ ọjọ́ tá à ń fi òbúkọ ṣọdún máa rántí àyájọ́ ọjọ́ tá à ń fi àgùntàn ṣe ọdún máa rántí àyájọ́ ọjọ́ àìmọye ọdún tó bẹ́ sílẹ̀ àìmọye ìgbà tó yẹ pé adìyẹ ní ìdí wa tá a bá ti parí ìdí òun láfi ṣọdún ìyẹn ni pé tó bá le lónìí ó sì máa padà rọ̀ lọ́la in tó burú jù ni kó rọ̀ lónìí kó padà le lọ́la kò sáburú níbi kó lélẹ̀ ní kó padà rọ̀ lọ́la tó bá padà rọ̀ yẹn á gbàgbé kó ti lè rí níjọ́ kan. Allahu Akbar. àtọ́dá ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí ó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kasinati á tó. a lọ láyọ̀ a bọ̀ láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kasinati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kasinati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. bọ́ bá ti yá ó ti yá. Ya Satar. story name. Afa kan náà wà tá a mọ̀ nílẹ̀ Nàìjíríà tí wọ́n gbó lẹ́nu dáadáa afa yẹn ń jẹ́ Labib. Inshallah. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú kan wọ́n ní wọ́n ti wọ́n ṣáláṣí kan pa pé kò sẹ́ni tó tó bẹ́ẹ̀ láti débẹ̀. Inshallah. bàbá yìí débẹ̀ wọ́n ṣàdúrà wọ́n ti ń kírun bẹ́ẹ̀ sìn. Alhamdulillah. bàbá yẹn tó bá wà lóde ní gbogbo gbà á máa ní Ya Satar yẹn kọ́ńtrólà ni o èmi gan bẹ̀rù ẹ o. mo kí ọ̀rẹ́ mi Sataru ẹ̀gbẹ́láwà ẹ bá ti dé lu ìdó kí Sataru kò wá lu yìí kọ̀ǹtrólà jẹ́nẹ́rà gbogbo àwọn afáànù. tẹ́rí tí ó bí ntẹ́niyẹn ń sọ òun ni pé ẹ̀mí wọn fúyẹ́. yẹn Labib. bẹ́ẹ̀ni Sheikh Muhammadu Labib Lágbàjì ìjọba gọ́fìmẹ̀ntì tí wọ́n bá pàdé wa wọ́n ní àwọn kan mẹ́wàá sókè èmi náà ká gbogbo ọ sókè fún wọn báyìí wọ́n ní ìjọba ń kíjọba ẹ̀mí wọn fúyẹ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ mi wọ́n ṣe fúyẹ́ yẹn kì í fúyẹ́ fẹ́ni tí wọ́n bá rí ní tí ó yẹ kí wọ́n fúyẹ́ fún lára ẹ̀ tí wọ́n bá rẹ̀ ni tí ò tí mọ tó yẹ kó ṣe nínú ayé ẹ̀ wọ́n ní ti yóò àti bá aṣọ dúdú ọ̀rọ̀ o ṣùgbọ́n tí wọ́n bá rí ẹni tó mọ tó ń ṣe nínú ayé ẹ̀ wọ́n á máa kí ẹni yẹn kí ayé lè bá wọn kí ẹni yẹn ni so ẹ kọ́kọ́ tí wọ́n yẹn nítorí bọ́lọ̀ ń ṣe dá wọn kì í mójú kúrò lára tó dáa wọ́n sọ pé nítorí pé àwọn náà ti tóbi ẹrù pé tọ́lọ́ ń gbé àwọn náà lọ nísìn kẹ́ríkẹ́ ibi tí wọ́n wà ní ọdún mẹ́wàá kọ́ náà wà nísìn nítorí pé àníyàn wọn Ọlọ́run fi ń kẹ́ wọn padà so kì í ṣe pé a ní kinní kan tẹ́gbẹ́ wa ò ní ṣùgbọ́n tèmi ní tẹ́gbẹ́ mi ò ní ni wípé mi ò ní bẹ lọ́hùn kó bàjẹ́ fẹ́gbẹ́ mi ṣàfùlà mi ò ní bẹ lọ́hùn ẹ̀ láyé mi kó bàjẹ́ fọlọ́ mi ò lillahi wa li rasuli il kamal ẹni tó pé lọ́lọ́hùn àtàná Muhammad èmi náà ò pé o ṣùgbọ́n mo mọ ibi tí mo ti ń kọlu Ọlọ́run mi tó yẹ pé ó lójú ẹni tó lè sọ pé nǹkan báyìí ni Ya Satar ń ṣe fóun tó jẹ́ aburú tó máa fi sọ fọ́lọ́run pé kọ́lọ́n bóun pa lẹ́kún so mo ń gbìyànjú láti lè mójútó ìwọ̀nba ntọ́lọ́run fún mi kó máa pín lórí èmi kó lè bà lórí àwọn ọmọtọ́lọ́run fún mi. Abẹ́òkúta mo ké fún yín ẹ mọ yìí nǹkan yín o ẹ lè wá lọ wá lọrin o ó ti yé tẹ bá wá yàn wá lò a lè tó bí gbàrà yìí Sataru èsì àfa Abẹ́òkúta nìkan o àfa àgbà ńlá yé ni o
tí wọ́n dé lọ́rin máa ń dún lọ́rin yóò dún lọ́rin gan táwọn àgbẹ̀ tó sókè dákẹ́ no. gbogbo òjíṣẹ́ ni kì í sábà wúwo nínú ìlú tán ti bí a wúwo lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n kò ní wúwo lọ́dọ̀ àwọn tí wọ́n bí gbogbo òjíṣẹ́ pátá bí Abíọ́lá ṣe rí ní Abẹ́òkúta kọ́ lónìí gbogbo ayé o mo láǹfààní àti pàdé ẹ̀ ní airport ní òun rántí ìlú náà bí a Qatar láti ní sọ́fà náà lọ́dún náà ní bí a Dubai ni wọ́n wá ní kí gbogbo àwa tá a wà passengers pátápátá pé ká dúró síbi tá a wà pé kan nínú àwọn alágbára ayé kan fẹ́ kọjá wọ́n á tẹ́rẹ́ carpet kò yí kọjá Abíọ́lá ò tí ì dé o fún ẹni yẹn aṣáhùn pé gbogbo kálukú wà rò pé ta ló fẹ́ kọjá tí wọ́n ń torí ẹ̀ ṣe ní tí wọ́n ń ṣe yìí nígbà tí a máa rẹ́ni tó kọjá lóde bàbá onífìlà gogoro pẹ̀lú agbádá ó jẹ́ Abíọ́lá bẹ́ẹ̀ kọ́ ni wọ́n ṣe fún l'Ábẹ́òkúta o àwọn tí wọn ò dẹ̀ ṣe fún l'Ábẹ́òkúta àwọn ò lè rírú ẹ̀ gbà níbi tóun ti gbà yẹn ìyẹn ni pé ẹni tó máa gba iyì nílé tó máa gba iyì lóde lọ́lọ́run ẹnikẹ́ni tá a bá kó ń tó dáa tì lọ́dọ̀ gbogbo ayé ò lè jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tán wọ́n dẹ̀ ṣe máa jọ́rẹ́ o ṣùgbọ́n wọn ò ní jọ́rẹ́ ẹ̀ lójú ayé ẹ̀ tán wọ́n dìgbà tí ó bá dàgbàdàgbà tó bá lọ kán tó máa ní nǹkan báyìí bọ́mọ lọ́wọ́ kì í ṣàbẹ́òkúta nìkan lọ́lọ́run ṣe bẹ́ẹ̀ fún gbogbo ìlú ni o ṣé Làbíbù tẹ dárúkọ ẹ bẹ́ẹ̀ náà kọ́ ni wọ́n rí tán níbi tí wọ́n ti bí wọn o bẹ́ẹ̀ ni gbogbo kálukú bẹ́ẹ̀ ni mọ́mọ́ ọ̀fà náà tí mọ́mọ́ ọ̀fà bá délẹ̀ yìí gbogbo kìnnìkan bẹ́ẹ̀ náà kọ́ ni wọ́n rí tán níbi tí wọ́n ti bí wọn o ṣùgbọ́n tọ́lọ́run bá ti fún níwọ̀n bá ṣẹ́yìn ògbà tèmi l'Ábẹ́òkúta kó lẹ́yìn látọdún láti jọ wáyé so bẹ́ẹ̀ ni gbogbo èèyàn míì bẹ́ẹ̀ náà àwọn kan wà wọn ò lè ṣe nǹkan kan tó wọ́n fẹ́ ṣe sàárà àfihàn sàtàrù wọ́n fẹ́ ṣọjọ́ bí àfihàn sàtàrù kí la máa wá wo tẹni tí ó pè wá fún ẹni tí wọ́n gbọ́dọ̀ má pè lọ́lọ́run ẹni tán gbọ́dọ̀ má pè òun lọ́lọ́run yà sátán ẹ mọ nǹkan tí kì í jẹ́ kí tí ò ní jẹ́ kí ẹ̀rù wà níbi ká pàdé ẹnì kankan ni pé èèyàn ló ń kéré ìmọ̀ tó wà lára èèyàn ìkan náà ni wọ́n èèyàn lè kéré nípò ó lè kéré ní ìmọ̀ kan náà ló jọ wà lára yàn òye táwọn ènìyàn nínú máa fi jù yàn lọ ní tí ò ní já bẹ̀rù wọn ni pé wọ́n á kéwú àwọn náà máa kéwú ni ṣùgbọ́n ọ̀wọ̀ wọ́n ní àléyíkà bíi kìráàmì kẹbíìrì lísìn ní tó bá tiẹ̀ ní tó fẹ́ fi pọ́n ẹni tó ti wà ń bẹ̀ ṣáájú ẹ lé fi ọjọ́ orí tó níjù ẹ lọ fi pọ́n lé èmi yẹn fi gágbága pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jù wá lọ àwọn tí wọ́n tó wá bí àbáwọn tí wọ́n ti wà ń bẹ̀ ṣáájú wa gbogbo ayé mọ̀ mí bẹ́ẹ̀ màá máa sọ fún wọn pé aṣáájú wa ní lágbájá kódà káwọn ènìyàn kọ̀ kọ́ máa fẹ́ ká gbọ́ ṣé ò Làbíbù tẹ́wí aṣáájú wa ni wọ́n àwọn ti wà lónú iṣẹ́ yìí àwa wà lè kéwú ṣùgbọ́n nítorí pé òòrùn jọ ìgbàjọ kó wa papọ̀ sórí stéèjì kan náà káyé jọ rí wa wọ́n lè rí ẹnìkan ṣáájú wọn náà kò míìn ṣùgbọ́n àwa tí gbogbo àwọn tí ó jẹ́ audience tó ń wò wá wọ́n lè rí àwa ṣáájú ẹni yẹn ṣùgbọ́n àwọn mọ̀ pé ẹni yẹn ti wà ṣáájú wa tó ti yẹn ṣùgbọ́n ayé wọ́n á rí pé lágbájá ti wà wọ́n ní fẹ́ máa dárúkọ ẹnìkan àwọn kan àtòrùn òǹgbà gbé wọn wá nísìn àwa yìí gan ti wà ṣáájú wọn àwọn tó bá rí wa wọ́n á fún wa lọ́wọ́ aṣáájú ṣùgbọ́n ẹnìkan ti sọ fún mi níjọ́ kan pé lágbájá kì í ṣẹgbẹ́ mi mo ní lágbájá tó ń wí yìí èmi tí kò lè ké ọdún mẹ́wàá òun ṣẹ̀ṣẹ̀ wọlé kéwú ni ṣùgbọ́n èmi gan mọ̀ pé ìgbà ti gbé e síwájú tèmi lónìí tóun náà bá pàdé mi òun ni ó wà sọ fáyé pé lágbájá o aṣáájú wa ni so kò sí kankan tí mo lè rí àwọn ọ̀pọ̀lọpọ̀ MC máa ń dáṣà wọn ní táwọn fífẹ́ náà yàtọ̀ láti pé bó o ṣáájú ẹ̀ sọ̀rọ̀ o kẹran bó o sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀ torí pé mi máa sọ point tó yẹ pé wọn náà tó máa lé bá wàá jẹ́ àgbà àfáà ni kì í ṣe pé ó gbọ́dọ̀ jẹ́ àfáà kan tó wá ṣeré débẹ̀ àbí tó play TikTok dé orí fóònù tí n bá ti ń sọ tèmi wàá máa sáàṣì kí ló máa sọ ni o ò gbọ́dọ̀ máa tẹ Facebook àwọn kò Facebook ló gbọ́dọ̀ máa tẹ o gbọ́dọ̀ máa forí ẹrù pé ni màá sọ tọmọ yóò fi ní yìí mọ́lẹ̀ tó yẹn ni tó bá dẹ̀ ń sọ tiẹ̀ lọ́wọ́ èmi náà ti ń rorí pé o ò lè bá mi lóde kọ́jọ́ pé n papò pẹ̀lú àwọn èèyàn kí n máa wá tẹ fóònù tí n bá ń tẹ fóònù mò ń sáàṣì Google kí ni tọ́pìkì yẹn tó ń sọ fún mi ni tó báyìí yẹn mu ni kún tèmi náà ti palẹ̀ mọ́ láti ilé wa so kò sí fàárí lójú ọ̀nà kéwú ṣùgbọ́n ìmójútó ṣẹ́wà mẹ́ kò sí fàárí lójú ọ̀nà kéwú ìmójútó ṣẹ́wà mẹ́ yà sátán ní ìgbà Lailatul Qadri mo ti rí àwọn kan lórí fọ́nrán oríṣiríṣi mo rí pọ́nà tẹ́ tún gbé Lailatul Qadri tí yín gbà ó yàtọ̀ ẹ tún máa wá ń ṣe ètò kan ní gbogbo ọjọ́ Thursday ìmísí yẹn náà ń bo nìyẹn ti wá. alhamdulilayi rabbil alamin ṣe rí èèyàn àwọn kankan bẹ tó yẹ pé èèyàn ò ní máa fẹnu alẹ sọ pé èmi lọ́lọ́run ṣe báyìí ṣùgbọ́n tó bá di pé àwọn èèyàn bá kunu láti fẹ́ sọ pé báyìí bákan lọ́lọ́run ṣe ìwọ ló máa wá sọ fáwọn èèyàn pé èmi lọ́lọ́run ṣe báyìí o
ṣùgbọ́n táwọn Yorùbá ti fẹ́ sọ àná Muhammad sallallahu alaihi wasallam a máa sọ ń gbà mí pé àná afsọ kálkìlá wà á sábà ń kàlámọ̀ ní ẹni tó dá láhán jù o nínú ẹ̀dá tó lọ́n dá o ànábì ànémi ànábì Muhammad torí àwọn kèfèrí kunu láti sọ pé òun ló dá láhán jù kò sọ pé òun ló lọ́wọ́ jù lọ o so fáàrí tí èèyàn máa ṣe tí kìí ṣe pé èèyàn tako èèyàn kọ lọ́lọ́run lèèyàn máa ṣe máa ní àwọn fáàrí kan tí máa ń ṣe lẹ́yìn bí èèyàn bá fẹ́ bí ò dẹ̀ fẹ́ mi á máa sọ lábẹ́kúta yìí o kí àfa oníwàásí kan máa pè káàkiri gbogbo àgbáyé ń jọ tábẹ́kúta tẹ́ ń jábẹ́kúta èmi làkọ́kọ́ wọn ni wọ́n ṣe wá àṣírí o ṣùgbọ́n kan wá máa pè lọ gbígbá lọ pè lọ àwo èmi làkọ́kọ́ lábẹ́kúta yìí o tí èèyàn bá dẹ̀ sọ pé òun lẹ́nìkan kó post ẹ̀ kí àwọn yé gbọ́ tẹ wá wo kọ́mẹ́ntì àwọn èèyàn ní torí pé àwọn èèyàn ò kà pé wọn gbà pé ṣe wá sí yẹn lè sọ èèyàn di èèyàn ibi táwọn afá pọ̀ sí láti jọ pọ̀ nínú ẹni kákọ́ ọmọ ń kéwú àwọn afá ti lọ rẹpẹtẹ bílíọ̀nsì afá ti lọ́lẹ̀ lórí kákọ́ ọmọ ní kéwú lẹ̀ tó yẹ pé àwọn bàbá wa gan ọmọ ni wọ́n jẹ́ lẹ́nu iṣẹ́ yẹn fáwọn kan ká ṣe jálàbí ká gbúyàn ní ọ̀ǹtún ká fúnyàn lọ́ṣẹ́ àwọn èèyàn ti lọ rẹpẹtẹ ńlẹ̀ yìí tèmi náà gbọ́dọ̀ sọ pé nọ́mbà 100 ní gbọ́dọ̀ sọ pé nọ́mbà 1 million gan ni mí ká ṣe ká kíjímọ̀ ó ti pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ká máa ṣe wá ká ṣàṣàlátù ó ti pọ̀ rẹpẹtẹ kódà ẹni tó kọ́ dá ṣàlátù lẹ̀ ní gbogbo Áfíríkà yìí Abẹ́òkúta yìí ni bàbá àgbà Kóredé ni dá ṣàlátù Sunday lẹ̀ òun làkọ́kọ́ ṣòkò ṣàṣàlátù kò sí fáàrí kan tá a fẹ́ ṣe ṣùgbọ́n ká ṣe wá sí kí gbogbo ayé máa wá pèèyàn káàkiri èmi lọ́lọ́run lò ní àkọ́kọ́ l'Ábẹ́òkúta yìí òun lè má dá ọmọ tó ń jẹ́ ọmọ gbòòrò yẹn tèmi náà bá pàdé wọn máa lọ́mọ gbòòrò jọ ní gbogbo wa wọn ní nọ́mbà 1 kò sí tó ń pè mí nọ́mbà 1 kọjá pé ẹni àkọ́kọ́ tọ́lọ́ kọ́kọ́ lò nínú ìlú wa èèyàn bá máa fún mi láwà ní ẹ̀ èèyàn bá Ọlọ́run ti fún mi ní láwà ní yẹn tí wọ́n bá pè yàn bẹ́ẹ̀ gan tó bá pàdé mi òun náà ò ní pè rẹ̀ bẹ́ẹ̀ tó o tún mọ̀ pé ntọ́lọ́ ń pè bẹ́ẹ̀ rí kò sí tí ó burú níbi ká ṣe tí Ọlọ́run bá ti lọ́wọ́ sí ntọ́lọ́wọ̀n lọ́wọ́ sí làwọn ò ní bá wọn ṣe. ẹ̀bọ̀ táwọn kan sọ pé ká méwé ká mégbò yẹn ò bá ṣe tọ́lọ́run. tọ́lọ́run ò bá fẹ́ ká mu kò ní dà Ọlọ́run ò dá nǹkan kan kó má nítumọ̀. ṣẹ́yìn sàṣìjẹ ni. èmi ń tọ́jú ara mi èmi máa ń tọ́jú ara mi mo máa ń tọ́jú ara mi mo máa ń jẹ sandin mo ń jẹ sandin lórí mo fẹ́ ọ̀rọ̀ yẹn ni mo wò bẹ́ẹ̀ ẹnu ẹran àti kíndìnrín bá dẹ̀ yọ ẹ̀gbìn mo ń jẹ ẹ̀gbìn. wọ́n ti ṣe big board fún mi ní Ìlọrin tí gbogbo Ìlọrin dẹ̀ sọ wípé níjọ́ tí àwọn tí Ìlọrin ti ń jẹ́ Ìlọrin tí ó dẹ̀ ń jẹ́ àfáà gbogbo ilẹ̀ Yorùbá o wọ́n fẹ́ nìkan sí big board pé wá ṣe wá sí o ẹni tí wọ́n kọ́kọ́ ṣe síbẹ̀ Ìyá Sàtàrù yìí ni ẹ̀sọ̀ òkò yẹn náà ti tó ní fàárí. now tí àwọn èèyàn bá fẹ́ pè yín fún wàásí yẹn náà ṣọ́ máa ń sanwó ni. tí ò ní jẹ́ kó bọ́fẹ̀ lọ òun ni pé kò síṣẹ́ téèyàn fẹ́ ṣe tó bọ́fẹ̀ lọ. iṣẹ́ Ọlọ́run lélẹ́yìí. iṣẹ́ Ọlọ́run kìí ṣe péjọba ní tí wọ́n fi ń dá sí fún wa. bọ̀tọ̀ Ọlọ́run ló pè yín. Ọlọ́run tó pè wá yẹn náà ó máa pèsè ó ti fún wa ní làákàyè ó ní gbogbo ẹni tóun rán lòun fún ní làákàyè báwo ló ṣe máa jíṣẹ́. lára làákàyè ni kò rò wípé má jẹ́ ní àwọn èèyàn yín lára o ṣùgbọ́n má jẹ́ nira mi lára mi ò ní ní yín lára o ṣùgbọ́n mi ò ní nira mi lára lápèjúwe àwọn tó ń sọ pé ṣé Ọlọ́run la fẹ́ ṣe àwọn kan pè wá fún wàásì wọ́n pè ní MC wọ́n pè irú ọmọ wa àbúrò wa àjọ Saoty Arẹwà lólórin àbí èrè àsàlátù tàbí àwọn olórin míì òmùnú yáàsì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá láǹfààní àti ní àwọn fún èrè àsàlátù ní 200,000 wọ́n láwọn láǹfààní àti fún ẹ̀yin náà ní 100,000 OMC ẹ wà láàwá fẹ́ jíṣẹ́ Ọlọ́run ká máa bọ̀ lọ́fẹ̀ẹ́ ṣíṣe èṣù lẹ́yìn lọ́jẹ́ gbogbo ẹ̀yin tí wọ́n dẹ̀ fún lówó yẹn lọ́ máa náwó fún lójú agbo n tó máa wà pawó mbẹ̀ ni pé ká dẹ̀ wá sí wa ká má jẹ́ kó le tó bá fẹ́ sọ 100% ẹ̀ ní fún wa ní kọ́bọ̀. ẹ wá dẹ̀. àwa dẹ̀ pé wọ́n ti ṣe àmàtúmọ̀ máa mú sí lórí jẹ́jẹ́ pé inú yín lè dùn ká lè bá àárín kankan mú dání fún ọmọ kéwú nílé ẹni tí bí yẹn ó sọ̀sọ́kúsọ ẹ bá dáwó lé lórí. ẹ̀yin tẹ́ wá fẹ́ sọ tọ́ lọ́wọ́. tí àbá wa tún ṣe lólówó àwọn ọmọ tí wọ́n ń bọ̀ lẹ́yìn wa tó ń ṣiṣẹ́ yẹn nítorí pé wọ́n rí kó dáa fún wa lójú ọ̀nà bẹ̀yẹn ló ṣe wọn àwọn náà ṣe. ẹ bọ̀ táwọn bàbá yín ò fowó sí i. ìyẹn náà ni ò jẹ́ kó mú ẹlòmíì ṣe. àwa tá a ṣe àwa náà ò mọ̀ akọ̀ta lọ́kì ni ó lè jẹ́ ó lè má jẹ́ afá àgbà kan ti pè mí ní l'Abẹ́òkúta ní 1999 jẹ́ kí n dárúkọ wọn torí kì í ṣàbúrú ni wọ́n ṣe fún mi oore ni wọ́n ṣe fún mi Alhaji Sheikh Abdul-Lateef Ayub amiru PPP lọ́dún náà lọ ìjọ kan jẹ́ PPP wọ́n wá ní kí wọ́n bá wọn gbé bí Muslim Primary School wọ́n ṣẹlẹ̀ láti kọ́dírì wọ́n pe àwọn àfáà fún 30 ọjọ́ nínú àwẹ̀ ǹjọ́ ọ̀lẹ̀ láti kọ́dírì mi náà wá pè ìgbà tí mi wá ṣe wáàsí yẹn wọ́n wá rí wípé Ọlọ́run fi wáàsí yẹn borí ọ̀pọ̀lọpọ̀ gbogbo wáàsí tí wọ́n ti ṣe ń bẹ̀ wọ́n wá pè pé kí ló dé tó jẹ́ pé ṣáì lóhùn mi ṣe ẹ máa gbọ́ béèrè yẹn o àkọ́kọ́ nìyẹn ó ní kí n tó dá wọn lẹ́lẹ́kejì ni pé ta ni mo rí nínú ìlú yìí tó ṣiṣẹ́ yẹn tó fi mókè kí n fún wọn lẹ́nìkan mo wò ó mi ò lẹ́nìkan kan nàka sí
kí ló dé tó hùn mi ṣe náà mo wá wò mo ní tó jẹ́ kó hùn mi ṣe ni pé nítorí pé mo rí pé space wà ń bẹ̀ kò ń ṣọ̀rọ̀ yẹn kó jẹ́ bí táwọn èèyàn ti lọ́ọ́rí jọ sí la tún máa gbọ́dọ̀ tún torí bọ̀ bá a tiẹ̀ fẹ́ mú tí wọ́n ti jọ ń ṣe yẹn papọ̀ mọ́ṣẹ́ wa àwa gbọ́dọ̀ ẹ wo 7up wọ́n bá àwọn drinks tó pọ̀ láyé ṣùgbọ́n níjọ́ tó fẹ́ jẹ́ kí ti wọ́n yàtọ̀ wọ́n ní the different is clear wọ́n wá fi different sí ti wọ́n different tèmi náà sí tèmi pé mo dà èmi ó àgbéwà sí yẹn wọ́n máa mú níṣẹ́ báwọn kan ò tiẹ̀ ṣe níṣẹ́ rí jẹ́kẹ́bì kọ́kọ́ ṣe níṣẹ́ kí different wà nínú iṣẹ́ tèmi ó dẹ̀ wà nínú ẹ̀ pẹ̀lú ògùn lọ́dọ̀ Ọlọ́run. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ìyá Sàtàrù àwọn àfáà tó wá ń ṣiṣẹ́ yìí tí wọ́n fi ń ṣe àwọn iṣẹ́ oríṣiríṣi à ń ṣe gbájúẹ̀ à ń ríran síyàn igbá kan àwọn kan yẹn mọ̀ràn ó lẹ ní fún wọn. ẹni tí gbogbo àjọ ké náà ni mọ̀ràn tí mo ní fún wọn kí ni tá a jọ ké ni pé Ọlọ́run ti ṣàdéhùn kalẹ̀ pé kò sí bí ojú wa ṣe dáa tó ẹ̀yìn wa máa dùn jù bẹ́ẹ̀ lọ kò sí tí wọ́n lè ní ẹlòmíràn àti pé nígbà tí kókó ti tán jàre jẹ́ ká ṣe tí ẹ̀ bá wo ohun tó wà lẹ́yìn èkú yóò rí pé ohun tó wà lẹ́yìn ẹ̀fà ju èje lọ wàláhì làzim àwọn bàbá wa pẹ̀lú orúkọ tí wọ́n lò ẹwọ bó ṣe ẹwọ yìí tọ́lọ́n fún wọn níjọ́ tí wọ́n kú tí gbogbo ilẹ̀ àfà lẹ́yìn báyìí àtá bàbá ìmọ̀ gbogbo olú lọ́rin Abẹ́òkúta ṣe ń sọ ọ́dọ̀ la pé wọ́n wá fún òkú ẹnìkan rí lábẹ́òkúta yìí ju ọ̀dọ̀ bàbá Ṣẹ́mù Sọ́dík lọ nítorí pé wọ́n rìn nínìkúrin ní o gbogbo ẹnikẹ́ni tóun náà bá fẹ́ kójú òun àtẹ̀yìn òun da kó má fi àárọ̀ rìnrìnkúrin kó sá fún ìrìnkúrin ò lè fún wa ní ntọ́lọ́wọ̀n lè fún wa o tá a bá fi ọgbọ́n wá owó a lè fi ọgbọ́n ní àtúbọ̀tán tá a bá fi làákàyè tá a bá fi ète tá a fi tan àwọn èèyàn tá a fi pa àwọn èèyàn lẹ́kún dédé ẹkún táwọn èèyàn bá sun yẹn dọ́bù ẹ̀ nígbà mẹ́wàá lórí kọ̀ọ̀kan nìrandíran kálukú ẹni tó pààyàn lẹ́kún náà máa padà sun tá a bá gbẹ ẹrù kúrò lórí àwọn èèyàn tá a gba oore tọ́lọ̀ ń kú lé wọn lọ́wọ́ tá a kó sínú ilé tiwa a kó síbẹ̀ díjọ́ kan tọ́ba tó ní ó padà dá padà sọ́dọ̀ àwọn tó ní nǹkan wọn padà ní àdéhùn Ọlọ́run ni so ó dàbí àwàdà ni gbogbo wa ni kẹ ẹ dákun iṣẹ́ tí èèyàn ò gbọ́dọ̀ dọ̀tí ẹ̀ níṣẹ́ àfáì ọlọ́pàá kan dá wa dúró ní Agége níjọ́ kan wọ́n ní ṣe bó rí pé àfáà ni wá ó ní àtiké tí wọ́n á ní mélòó orú wa tó wà ní sẹ́ẹ̀lì lọ́dọ̀ àwọn ó ní yìí wo lòun fẹ́ kẹ́ òun fún wa nígbà tóun ti ní irú wa tó wà ní sẹ́ẹ̀lì lọ́dọ̀ wọn ẹ jẹ́ ká wo ìdọ̀tí tá a fẹ́ máa fún orúkọ yẹn ká tó máa hu àwọn ìwà àtiṣẹ́ tá a fẹ́ máa ṣe ìjókòó ti Ọlọ́run ó yóò yànjú gbogbo nǹkan lọ àdéhùn Ọlọ́run ni pé ẹnikẹ́ni tó bá ti lè dúró tì mí tó bẹ̀rù mi yẹ̀rìsùkù wúmi ní àìsù láàyà tẹ̀sìm máa ṣe ìjẹ ẹ̀mú fún níbi tí ò lérò pé mi Ọlọ́run ti lè gbà kẹ́ lèmi Ọlọ́run ti gbà mí àti pẹ́ mo ti lọ sóde rí tó yẹ pé mi ò gba $1 lọ́bẹ̀ tí mo ti bá owó tó lé ní 20 million wálé rí mo ti lọ bẹ́ẹ̀ rí mo ti lọ sóde rí téèyàn fún mi ní dúkìá tó ṣe yí pé kò ṣeé sọ síta pé èmi ni wọ́n fún ní nǹkan báyìí ìyẹn ni pé wà ńlá wíṣà kọ́ọ̀mù alátọ̀rí ikọ̀ tá a bá dúró dáadáa lójú ọ̀nà tọ́lọ̀ ọba ní ká dúró sí àdéhùn Ọlọ́run ni pé àsìkò yìí náà kò máa ànígádàkọ̀ á fi yín lépa bá àwọn tí ayé ń fọlá àwọn tọrọ omi àmúṣẹ̀mí tí wọ́n mu tí wọ́n fi níyì ju gbogbo èèyàn lọ á padà fẹ́yìn náà nírú ẹ̀ mú lọ ọgbọ́n ìfúnyàn ní nǹkan kan o kádàrá ló lè fúnyàn ní nǹkan kan ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú erékeré ìrìnkúrìn ìsákúsá wàláhì tàláhì ojú ọ̀nà space sì wà tó lè gbàgún òkè àyè sì wà rẹpẹtẹ àìbéèrè yìí tó jẹ́ tiẹ̀ ló jẹ́ kó máa bọ́ sí odò tó bá béèrè tó bá jẹ́ tiẹ̀ ò lè bọ́ sí odò láíláí kò sí pé fíìdì ti kún àwọn èèyàn ti wà mẹ́ rárá o àwọn èèyàn ti wà lójú ọ̀nà ọjà àfa rẹpẹtẹ káwà tó dé báwo la ṣe ríbi lọ kì í ṣe pé Ọlọ́run lu gbogbo àwọn tó wà níbẹ̀ pa ó gbé wa kọjá ọ̀nà ẹ̀bùrú lára wọn tá a fi débi báyìí ni adẹ̀ ń bẹ kó má dáa dúró bẹ́ẹ̀ ló ṣe wà fún gbogbo kálukú wa náà ẹ̀jẹ̀ á dúró dáadáa ẹ má jẹ́ á bà orúkọ yìí jẹ́ nítorí àwọn tó ń bọ̀ wá wọn lẹ́nìkan wọlé oúnjẹ kan ìgbà tó délé oúnjẹ yẹn ó bá tí wọ́n kọ sẹ́nu ọ̀nà yẹn pé wọlé kó jẹun tó bá fẹ́ àwọn baba ńlá kó baba yìí ti sanwó kalẹ̀ ó ní oúnjẹ tóun wá látijọ́ yìí tóun ò rí lòun pàdé yìí ó wá fowó sísàlẹ̀ àpò lọ́hùn
oníkan fún òun ní fùfú ó jẹ́ iyán nǹkan wọn láwọn ní ohun tí wọ́n kan gbé yán wá ó tún ní àmàlà dúdú oníkan gbé wá ó tún jẹ́ kí lẹ tó fẹ́ onílẹ̀ tún ráìsì wá àwọn gbogbo ẹ̀ ló fẹ́ ó wá jẹ ẹran panla ẹja tútù ó jẹun tán ló bá dìde ló bá ń lọ àwọn tó fẹ́ gbó bá bilẹ̀ pé owó oúnjẹ tẹ jẹun kó níṣẹ́ ìyá wèrè iṣẹ́ ìrìn tẹ́ ẹ̀kọ́ sẹ́nu ọ̀nà ni ẹ̀yin lẹ́ni wọlé kó jẹun àwọn bàbá ńlá kùn ti sanwó kalẹ̀ wọn ni àwọn kọ́ làwọn kùnú ìwọ ló gọ wọn ní kí ló ń fi gọ wọn ní táwọn bàbá yín bá san owó tí yín kalẹ̀ sẹ́yìn ò ní san tàwọn ọmọ yín kalẹ̀ ni kìí ṣe owó oúnjẹ tó jẹ la fẹ́ gbà sọ tàwọn ọmọ tó ń bọ̀ lọ́la táwọn náà ní rówó san kalẹ̀ àwọn kan ni wọ́n túnṣẹ́ yìí ṣe iṣẹ́ yìí ò rí báyìí lánàá o àwọn ni wọ́n jẹ̀yà ẹ̀ wọ́n fi ẹ̀mí jì fọlọ́hun wọn ò jára alé wọn ò jára oko wọ́n ṣe ẹrú sí ọba àyí táwọn bá ń ṣe ẹrú sàwá lónìí àwọn ni wọ́n gbé orúkọ yẹn sókè gbogbo nǹkan láyé ẹ má jẹ́ káwa wá bà orúkọ yẹn jẹ́ nítorí ìran tó tún bọ̀ lọ́la àwọn tí wọ́n tún ṣe ẹni àdúrà ni wọ́n lọ́dọ̀ wa lónìí fatiha salati fati kúrò àlàlà ń fún wọn àwọn tó fẹ́ bàjẹ́ ẹni ìpín ní kálukú bá padà jẹ́ lọ́la èyí tí kálukú bá fẹ́ jẹ́ ní méjèèjì ní kó mójútó. Allahu Akbar. Ya Satar àwọn kan wò wá nílùú òyìnbó báyìí wọ́n wò wá káàkiri àgbáyé ẹ sì máa ń bá àwọn èèyàn bẹ lọ́hùn náà. Alhamdulillah pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. wọ́n dẹ̀ mọ̀ pọ́lọ́run ti gbọ́wọ́ yín ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan. Astaghfirullah al-azim. Àsálátù tẹ̀ ń ṣe every Thursday yẹn aago mélòó ni. aago mẹ́jọ ni àsálátù yẹn Quran la máa ń ṣe ní ọdọọdún Quran yẹn jẹ́ ọjọ́ mẹ́jọ mẹ́jọ a wà á ṣe ní jálẹ̀ ọdún a jẹ́ every week títí lọ di ọdún a wà á parí ẹ̀ ní Thursday kẹta nínú Ramadan wọn la máa parí ti Quran ní odidi ọdún kan lọ́jọ́ yẹn Masha Allah so a parí Quran ọdún yẹn ọ̀sẹ̀ tó bá tẹ̀lé láti máa bẹ̀rẹ̀ Quran mi àti bẹ̀rẹ̀ míì láti ọ̀sẹ̀ kẹrin nínú Ramadan a tún parí ẹ̀ sí ọ̀sẹ̀ kẹta nínú Ramadan. náà Kúránì tó gùn láti ké ní àbí báwo. Kúránì kan lójúmọ́ kan Kúránì kan lọ́sẹ̀ 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 kan la máa ń ṣe bẹ́ẹ̀ so a wà ṣe sàárà ẹ̀ pẹ̀lú gbogbo ń tá bá fi lágbára níjọ́ yẹn torí pé a mọ̀ yí pé kò sí agbára tó tó Al-Qur'an kìí ṣe pé bí a ń torí pé bẹ́ẹ̀ lọ́lọ́run dá a mọ́ o kò ságbára tó tó o òun nìkan kọ́kọ́ ni kò sí ẹni tọ́lọ́run fún ní agbára tí ò ní díẹ̀ mo láǹfààní tí ẹ̀ bá fẹ́ yóò criticize ṣùgbọ́n Kùránì nìkan ni ó já sí pé ìwé tó ṣe pé kò sí ẹnìkan tí Ọlọ́run ṣe ní alágbára lọ́nà ọbòmí òpònú ló máa sọ pé kò sálágbára lọ́nà ọbòmí o alágbára ẹni tó lè gbà yàn láwà lọ́nà ọbòmí ṣùgbọ́n Kùránì yẹn ni kò sí bó ṣe fẹ́ sámọ́ lọ́wọ́ tó ní ìdí ẹ̀ èmi níyàn tó sọ pé òun ò wẹ ọṣẹ rí èmi níyàn tó sọ pé òun ò lo nǹkan kan rí tí ò dẹ̀ tàn wá tí mo dẹ̀ bá bẹ́ẹ̀ ṣùgbọ́n kó kó ń bẹ́ẹ̀ pé bóyá òun ní níbàtàn pẹ̀lú Al-Kùránì inú kó ti mú ọ̀ntúrí inú kó ti ké Fatiha fún rí inú kíkí ní àṣà níbàtàn kan àbí kejì ẹlẹ́mìí ní Muslim by birth lòun ṣé Muslim by birth wọ́n ṣàpè òun sí létí níjọ́ tó wọ́n bí ó ti jàǹfààní Al-Kùránì kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe téèyàn fẹ́ sámú Al-Kùránì lọ́wọ́. máa wà ṣífà wa rahmatun lil mu'minin. Ọlọ́run ní ìwòsàn àtìkẹ́ ló jẹ́ fún gbogbo ohun tó ń jẹ́ ayé lápapọ̀ àti fáwọn mùmínì ládàárí ẹ jẹ́ kí wọ́n challenge gbogbo ayé nígbà tí Yakubu Gowon former president ti wa tí Nàìjíríà dàrú pátápátá is a Christian lọ́dún náà lọ́hùn ó kàn jẹ́ Yakubu ni àwọn tí wọ́n jẹ́ lábọ́gbálẹ́gbẹ̀ẹ́ wọ́n wá pè pé àfáà kan bẹ ní Kaula tó ń pè ní Sheikh Ibrahim kó jẹ́ káwọn lọ gbé wá má rò pé Christian ní ẹ̀ tó wá fẹ́ kí Nàìjíríà rójú wọ́n wá lọ bá Sheikh Ibrahim wọ́n ránṣẹ́ lọ Sheikh Ibrahim ní kó wá fúnra ẹ̀ ẹ máa wọn àfáà àwọn kó má ràn yàn wá bá wọn kó wá fúnra ẹ̀ nítorí àwọn náà dààmú wa tó fẹ́ béèrè lọ́wọ́ àwọn ni ìgbà tó dẹ̀ dọ́dọ̀ wọn wọ́n wá ṣe gbogbo tí wọ́n fẹ́ wọ́n bá sọ wọ́n láwọn ti parí iṣẹ́ wọn ní kó máa lọ Nàìjíríà ṣùgbọ́n àwọn náà ń bọ̀ níjọba yìí àwọn wà á ké Fatiha fún ẹsà ó gbọ́ àdúrà gbogbo ohun tó béèrè lọ́wọ́ Ọlọ́run látara Sheikh Ibrahim gbogbo nǹkan yẹn pátápátá ńlọ́lọ́run bá múṣẹ àtàdébi pé ọmọ tó bí ó padà sọ lórúkọ Sheikh Ibrahim ó sọ ní Ibrahim bó ìjẹ́ kìrìsìtẹ́nì tó ní ti torí pé agbára yẹn òun náà bá a pàdé látara Sheikh Ibrahim agbára pọ̀ ní Kùránì gan àfi ẹni tí ò bá mọ̀ ọ́ ló máa fojú wo pé àbí ìwé kan ẹnìkan náà mú Kùránì ọmọ kan mọ̀ ń wo lórí Facebook ǹjọ́ kan òun Kùránì náà lòun ti sùn nǹkan kan ò ṣe ó tí ì kú ó ní nǹkan ò ṣe iná ra bákàrà bílí mi resort kò lè kú kó mú jẹ no òun máa dúró de òun lè lọ ẹni bí lára díjọ́ tóun fẹ́ mu tó ṣe pé tóun bá mú gbóhùn tó wà láyé òun lè gbà rẹ̀ kó lọ́wọ́ wọn lọ́wọ́ èèyàn ìkú ẹni ó ṣe nǹkan mú jẹ ó ṣe báyìí ní kí wọ́n tọ́ sí káàbà kò lè kú ìmọ̀ sọ́dọ̀ fún
kí ọ̀nà kéèyàn tọ̀ sí Káàbà kó lè kó lè kú ṣùgbọ́n kò ní mú jẹ ṣùgbọ́n kò ní mú jẹ ó ti ṣe lọ. kéèyàn tọ̀ sí Káàbà kó lè kó lè kú kú kò sọ pé yóò kú. má sọ fún wa pé aṣọ Káàbà ló fà yá yìí wàláhì ò lè di wèrè bí àwọn kan ṣe dájú tó yẹ pé tó bá faṣọ wọn ya yẹn ó di wèrè tí ẹ bá faṣọ Káàbà ya kò lè di wèrè ṣùgbọ́n kò ní kú kó tó rẹ̀sán kò ní mú jẹ. tó ẹ jẹ́ kí ni àtúbọ̀tán tí ì dé ẹ̀ sọ fún yàn pọ́lọ́nkẹ́ ọ̀dà Yaya Satar gbogbo ọjọ́ Thursday ni Al-Qur'ani yẹn máa ń wáyé. tó gbogbo èèyàn ládẹ̀ máa ń ẹni tó bá ti wà mẹ́rin kọ́ èèyàn lè join wa ní page wa Yaya Satar page YAHSATAR page Yaya Satar page Sheikh Yaya Satar page ní aago 8 sí aago 10 àárọ̀. bẹ́ẹ̀ la ṣe máa ń ṣe ní every Thursday. ọjọ́ Sunday ńkọ́ wọ́n ń ṣàṣàlátù ń bẹ̀ níjọ́ Sunday ṣùgbọ́n ti mọ̀ pé iṣẹ́ tèmi káàkiri gbogbo ayé ni. ní wàásí àgbáyé. So àwọn ọmọ ni wọ́n ń lead àṣàlátù ń bẹ̀ Sunday. Number 1. But Thursday yẹn màá wà ń bẹ̀ fúnra rẹ̀. ọ̀dà ẹ fún àwọn èèyàn ní tẹlifóònù nọ́mbà yín ẹ mú bọ̀ kẹ́ tó fún ọjà iṣẹ́ kéwì àwọn ìlú wo lẹ ti gbèdé rí. Ọlọ́run ti ṣe oore tó pọ̀ fún mi débi pé bóyá nínú àwọn ìlú tó lórúkọ mo lè rí bíi 2 3 àbí 4 tí Ọlọ́run ò tí ì ní ká tí ì dé. Gbogbo tó bá ti gbogbo Amẹ́ríkà, London, àwọn Dubai ní South Africa ní kankan báyẹn ní gbogbo Qatar ní gbogbo ẹ̀ Ọlọ́run ti jẹ́ mi ò lọ ṣeré ńbẹ̀ o wọ́n pè mí fún wáàsí ńbẹ̀ ni o wáàsí ni gbogbo ibi tí mo ń lọ pátá láyé mi kéde pé kì í ṣe bẹ́ẹ̀ lọ relax 2 weeks. mi ò tí ì lọ relax rí o mi ò tí ì lọ rí o mo ń lọ ṣiṣẹ́ Ọlọ́run níbẹ̀ lọ ṣe wáàsí ni màá dẹ̀ tí n bá travel lọ anywhere màá ṣe wáàsí ó kéré ó pọ̀ màá ṣe tó 15 kí n tó padà wálé ní different places lọ́tọ̀ọ̀tọ̀ káàkiri bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe. ẹni tí nǹkan bá ń ṣe tá à ń lọ bá tá à ń sunkún lọ bá. ọ̀rọ̀ ńlá ni ẹni tí à ń lọ bá tí nǹkan bá ti ṣe àdánwò ti dé bá ẹni tó ń lọ báyàn nǹkan gbogbo ẹni tọ́lọ̀ ń bá rán nínú ilé kálukú yín ni kẹ́ ẹ mójútó wọn kí nǹkan má ṣe wọn o. Ràhímì ilé onílé kò lè jẹ́ ràmọ́nì fún yín nínú ilé yín o. Ràhímì ilé onílé kò lè jẹ́ ràmọ́nì fún yín nínú ilé yín. ẹni tọ́lọ̀ ń dá mọ yín tẹ́ ẹ̀ ní kanlẹ̀kùn kẹ́ tó wọ ọ̀dọ̀ ẹ̀ bí nǹkan ò ṣe ní ṣe ni kẹ́ máa bá bẹ lọ́hùn. tẹ́ ẹ bá lajú ilẹ̀ tí nǹkan bá ṣe tẹ́ ẹ sọ pé ṣe bóun ni Ọlọ́run kẹ́ tẹ́ ẹ ní kí nǹkan ṣe ẹ kanlẹ̀kùn wọlé onílé wọn tó ní sílẹ̀kùn fún yín lọ́hùn. ìyẹn láàfin mójútó gbogbo ohun tọ́lọ̀ ń bá ṣe fún èmi inú àdúrà mi ni pé gbogbo ẹni tọ́lọ̀ ń kẹ́ nínú ìlú yìí mo ní àdúrà àdáyọrí ti máa ń dáṣe fún wọn. nínú wọn ni Katsina ti wà eléyìí tó wá jẹ́ special lọ́tọ̀ pé nǹkan àdáyọrí ni mo ń wo clip yín kanjọ́ kan tí bàbá dìde sọ́lá ń ṣàdúrà fún yín mo ní Ọlọ́run ṣá ẹni tọ́lọ̀ ń kẹ́jù lẹ́ni tọ́lọ̀ ń kọ́ mọ̀ ṣe Katsina tí ẹni tọ́lọ̀ ń kẹ́jù lẹ́ni tọ́lọ̀ ń kọ́ mọ̀ ṣe ẹni tọ́lọ̀ ò bá kọ́ mọ̀ ṣe gbogbo tọ́lọ̀ ń bá kọjú sí ẹ̀yìn ló bá kọ síbẹ̀ kí lẹ́yìn ṣe ronú pé kádẹ́rù ọ̀dọ̀ bàbá dìde sọ́lá yẹn kí ẹni tó dá ẹni tó rí tó dá tó dúró ẹni tó dá wà lára òun náà ni ẹni tó rí tó dá tó dúró ẹni tó dá wà lára ẹni ẹni pé tí magnet bá ń lọ lára nylon kò ní dúró wọn ò jọ mọ́ra wọn rí irin tó jọ tiẹ̀ ló máa dúró tì tẹ́ ẹ fi lè máa dárò àwọn bàbá àtàwọn ìyá tẹ́ ń gbé sórí kílípù bàbá kan ìyá kan bàbá kan náà ló wù mórí tí ẹ ń ṣe interview fún wọn tẹ́ ẹ kẹ́ tó dárò àwọn ìmọ̀ Ọlọ́run lè fún yín nírú ẹ̀bùn tó fún yín yẹn ṣùgbọ́n ẹ̀ ní rírú àwọn ẹni yẹn gbé jáde wá sáyé tẹ́ ẹ̀ bá nírú ẹ̀bùn tọ́lọ́run fi sí yín lára ẹ̀ so bí nǹkan ṣe rí nìyẹn. so tí maglet bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ láì lọ. kò ní mú ọmọ rárí ọyìn sọmọ yá kò ní dúró ti blọọkù pàápàá kò ní dúró tí n tó jẹ́ tiẹ̀ ló máa mú mọ́ra. Yaya Satar ẹ fún wọn ní tẹlifóònù nọ́mbà yín báyìí sá. nọ́mbà mi ni 08035722353 tàbí nọ́mbà tí mo sọ pé mo jogún ẹ ni bọ̀dá Gbẹ́ngà Adébóyè mo máa ń ṣàdúrà fún wọn ládàáyanrí torí pé nígbà tí wọ́n wà láyé ẹni tó kọ́kọ́ gbé mi wọ rédíò station rí láyé ní kílẹ̀ ń pe rédíò wa ní Ìbàdàn yẹn OGBC bọ̀dá Gbẹ́ngà Adébóyè ni lọ́dún náà lọ́hùn àwa mẹ́ta náà gbé wá èmi pásítọ̀ àti babaláwo wọn ní ká wá sọ̀rọ̀ nípa ìjọ kan Ọlọ́run pé wọn ní kí babaláwo máa sọ pé ìkan lọ́lọ́hùn kí pásítọ̀ máa sọ pé ìkan lọ́lọ́hùn kí àáfàá tán gbé wá lọ́dún náà lọ́hùn èmi ni. ó ti lé lógún ọdún. Gbẹ́ngà Adébóyè náà ti kú nísìnyí tipẹ́ so ẹlòmíì ò tiẹ̀ tí mọ̀nà rédíò ìjọ tí mo sọ yẹn náà wà fà so ìyẹn so nọ́mbà tìyẹn náà tí mo jogún tí ó fún àwọn náà fún bàbá mi ní nọ́mbà yẹn ìyẹn 08033111000 nìyẹn. láwọn àsìkò tẹ́ bá fẹ́ rẹjú ẹ bí àwọn orin wo lẹ máa ń gbọ́. alhamdulilayi gbogbo wọn náà ni ọmọ ìyá mi gbogbo wọn náà lọ̀rẹ́ mi tí atẹ́gùn bá ṣetán tó bá fẹ́ kí iyẹ̀pẹ̀ ìlú méjì pàdé ara wọn òun ló mọ bó ṣe máa ṣiṣẹ́ tí afẹ́fẹ́ bá ṣetán tó bá fẹ́ kí ìlú méjì pàdé ara wọn òun ló mọ bó ṣe máa ṣiṣẹ́ so ìyẹn connection kálukú ń gbọ́rò ara wọn àwa ń gbọ́rò àwọn tẹ́ ẹ dárúkọ yìí
àwọn náà ń gbọ́rọ̀ wa ṣùgbọ́n à ń ti ń pàdé pẹ̀lú ara wa bẹ́ẹ̀ ni gbogbo wọn kò sẹ́nìkan nínú wọn tó jọ́ta mi ṣùgbọ́n èèyàn máa ní ọ̀rẹ́ ààyò téèyàn ò lè má gbọ́ orin yẹn wọ́n pọ̀ dáadáa. ní ọ̀pọ̀ ìgbà tẹ́ bá ń lọ sóde mo rí pé máa ń múwèé dání ẹ wá máa sọ fún ọmọdé ìfàkéwù síwájú tó ń bá fà débi kan tó ń fà dáadáa ẹ tún máa kọ̀rẹ́ tiẹ̀ pé ẹ̀kọ́ ló ṣe máa fà á. ẹ mọ̀ pé iṣẹ́ wa àwọn tó tóbi lẹ́fẹ́ máa bèrè nínú ẹ̀ yẹn àwọn tó ń jáná sí fún wa odidi iṣẹ́ náà ń ṣe nígbà míì àwọn ni wọ́n ń wọ́ ẹni tó ń ṣe wáàsí rìn. báwo ló ń ṣe ń wọ yín rìn. n tó máa fi wọ́ ẹni tó ń ṣe wáàsí wọn lè wé mi rìn mi lè máa wá wọn rìn. n tó máa fi wọ́ ẹni tó ń ṣe wáàsí rìn ni pé. pílẹ́tọ̀ lè wẹ́yìn rìn. ẹni torí pé kò sí bí igi mú alágbàro ṣe gùn tó ẹni tó gbóko fún lọ̀gá ẹ̀ ẹni tí wọ́n fẹ́ kọ yẹn mi lèmi kọ fún wọn nígbà míì irú wọn ló máa kọ nǹkan yẹn fún ẹni tó fẹ́ ṣe wáàsí ọ̀tẹ̀lé lọ ní tèmi lèmi kọ fún wọn yẹn èmi ti mọ̀ ọ́ lórí àwọn làwọn ṣẹ̀ṣẹ̀ ń wò so tọ́wọ́ fẹ́ ṣe mistake àwọn àpè bákan mi wá pé ẹ tún pè báyìí torí pé mi lèmi ń wọ́ wọn rìn àwọn kọ́dọ̀ wọ̀. ẹ fún wa ní kan kẹsàrè ṣerú nǹkan yẹn káwọn èèyàn lè understand ẹ mú kan wá nù ìtẹ́ ti ṣe tipẹ́tipẹ́ méjì. alala tanalu ilma illa bisittatin. alala tanalu ilma illa bisittatin. sa'un bika amma jimu'iha bi bayanin. sa'un bika amma jimu'iha bi bayanin. ṣe ti rí pé mi ni mò ń pè sí lẹ́nu nísìnyí tóun náà fi ń pè. so tó bá jẹ́ pé bóyá nígbà míì náà wà tó ṣe pé àwọn náà máa wọ́ wa o kò sí àjọwọ́ra wa gbà mí. ó yẹ sáré wọ́ wọn ẹ wọ́ wọn ẹjọ́ wọ́ yín ẹjọ́. inna al-ula haddathatni wa hiya sadiqatun. ṣe rí èmi fẹ́ máa sọ̀rọ̀ nípa gíga lọ òun wá ti wò ó pé orin wo àbọ̀rọ̀ wo ló ṣe déédéé tí mò ń sọ yẹn àwọn akọ̀sáré mu wa ni ó wọ́ mi nìyẹn. Fima tuhadithu anna al-izza fi nuqli. a ó ṣe dédé àwọn tó bá ti jẹ́ kí ó ti mọ̀ pé n tí mo mẹ́nu lé yẹn lòun sọ n tó ṣe déédé ẹ̀ tó jẹ́ rí ẹ̀ nínú kéwú ẹ̀ nígbà tóun náà ò fúyẹ́ àwọn tó bá gbẹ́ tó fúyẹ́ ni ìyẹn ló máa wọ́. yàtọ̀ tààr yàtọ̀ sí kéwèdè mi ìwòlẹ̀ tún gbọ́. mo gbọ́ Jẹ̀bú nítorí pọ́ ọ̀rẹ́ mi Ìjẹ̀bú ni ọ̀rẹ́ yìí wò ni Jẹ̀bú àwọn àjọ àpọ́sí Àjẹwọlé mo gbọ́ Jẹ̀bú wégbọ̀ Jẹ̀bú. ẹ ṣe gan yàtọ̀ tààr mi yàn gùn fún wa àgbàdùn yín gan gbogbo àwọn olólùfẹ́ Katsina àti Sugar náà ní ká kí n pé ẹ ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣe àdúpẹ́ sá. yàtọ̀ tààr. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.